ọ̀rọ̀ ẹnu mi kó má pa mí, ìbúra èké mi kó má ṣekú pa mí, ìbúra asán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi, ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. Àbẹ́yìí tá a máa ṣe aláṣẹ ayé ń bá gbọ́ ogun ti wà lára wa, ọ̀rọ̀ ẹnu wa sẹ́ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa sọ. Aláṣẹ ayé agbára èṣù ni ó ní ọ̀rọ̀ ẹnu mi kó má pa mí, ìbúra èké mi kó má ṣekú pa mí, ìbúra asán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi, ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. máa gbọ́ mi lọ́wọ́ yín tí ò ní di sísì. ṣé lórí ọ̀rọ̀ yìí àbí mi lórí ọ̀rọ̀ ẹ̀ pẹ́ ń wo èṣù ẹ̀ ń wá wàhálà àbẹ̀mí gan mo níwèrè lórí bẹ́ẹ̀ tẹ́ wò mí mo kàn máa ń kó dẹ̀ dára mi pé ọlá pé bá ṣe wà ládùúgbò ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ o. ṣé wàá ní wẹ̀rẹ̀ tó wà lórí yín yẹn gangan èyí ni mo bá yín sọ kalẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. rápá yóò ṣe yín àbí orí ẹ mọ bóyá ṣe yín rápẹ́ bẹ́ẹ̀ bá fún yín ní bàbá ọ̀pá ẹ máa gbé tọ́pá yìí ni omi ìran yín. ẹgbẹ́nu òṣìṣẹ́ òun onígbèsè nìyí ó ti mọ̀ yín tẹ́lẹ̀ alágídí nìyí agídí rẹ̀ mi fi máa ń san owó wọn ò dé bí fọ̀fadà yín dá. ní fọ̀fadà tó ní sọ fún èmi ọ̀. àṣà àṣà àṣà. bí mo kó máa rí báyìí náà sóò ṣeré mi dídé náà ṣàánú mi báwo ló lè ṣe báyìí orí mi ẹ ṣàánú mi ará àdúgbò yé mo kú o ṣàánú mi dájọ kẹ ò lè dìde ṣàánú mi torí ọ̀nà ará àdúgbò ẹ gbà mí orí mi o. nítorí ọ̀rọ̀ ẹnu mi, ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. ká tètè lọ jẹun ibì kan láti ń wọ ẹ sọ fún mi pé tá a bá ṣe tán a máa lọ jẹun ẹ tún wá ní ká fọwọ́ kan yà bíbá tún yà bíbá ẹ sí ẹ nígbà máa jẹun tẹ ẹ̀rọ kan máa fún wa lóúnjẹ ń bíbá ẹ. gbogbo èrò náà ń wo ìṣòro ìtàkùn fún ta fẹ́ fẹ́ kíákíá. ṣé fẹ́ ká wọ́rọ́kọ mú mi ni. ẹ kú iṣẹ́ o. ẹ gbà ẹ bá mi fọ ọgbọ́n tí ẹ̀rọ tí kò mọ́ àmì ṣẹ́fẹ́ fún. kéde mi ṣọ̀gbọ́n fọ gbóbi sí ẹ̀jẹ̀ ẹ́sẹ̀ àgbẹ̀sí wàhálà àǹtí ẹni bẹ̀rù ọlọ́run ṣé ẹni irú ìyá yìí ẹ tó máa fún wọn nípa ẹ̀ tí pé kọ́ bá mi fún ṣé lè fún mi ní pátá pé kọ́ bá mi fọ kò tó wá ṣe ọdún pátá wáyé ti menstruation. àǹtí ìwà ìkàlẹ̀ wù yìí o. wọ́n tó kó tọ́yọ̀ sí ẹlẹ́nu ó yẹ kó sọ̀rọ̀ lórí owó mi nìtún nílé sọ̀rọ̀ owó mi ni mò ń sọ náà ó lè sọ fún mi pé bóyá pé kí ni ń kó. ẹ̀wọ́ dàbí pé orí yó. àtàbà jẹ pé ká jẹ màálù ìjàmbá ní ká pé màálù pọ̀ jà ni. mami this unfair o ò ní bẹ̀rù ọlọ́run rárá you are wicked. lórí owó mi tí mo san mo ń sanwó mi fún ìyá ẹ̀ ní náà nǹkan tó bá wù mí ló lè bá mi fọ̀ lọ́sọ̀ wọn máa sọ fún mi pé nǹkan kan ni kí n kó fún méjìlí kan ìwé ọ̀rọ̀ òṣìwò ló ń sọ yẹn. ẹ wà alright o ẹ wà alright rárá wọn ò dẹ̀ ní wá sí bíbá ìwà bá yín fọṣọ mọ́. ìyá mi má bì í gbogbo ìpátá la máa fọ jókòó bí afọ́ńtà. mo ní ẹjọ́ ẹ bá mi fà gẹ́gẹ́ bí tó ń ṣe ìfẹ́ jẹ yẹn ní ọjọ́ ìṣẹ́ dáadáa ṣe ti gbọ́ ẹnu ẹ gbọ́rọ̀ pé wọ́n lè mọ̀ ọ̀rọ̀ sọ. afọ́ńtà fẹ́ fọ torí owó yìí náà rí mami ìyá yìí ti pọ̀ jù ọ̀rọ̀ ẹnu mi ò lè gbà mọ́ ọlọ́run ibo lójú ẹ wà ọlọ́run ti dánú wa àyíké tí kìíní ni mo máa ń bí ìbúra asán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi, ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù. yé ọmọ o. Ọ̀gbẹ́ni tó ń bẹ lórí ewu
ta ni Ọ̀ṣun gangan bó ni Ọ̀ṣun ti jẹ́ níbo ni Ọ̀ṣun ti ṣẹ̀ wá àti irú agbára wọn ni. ọmọ yìí ṣá ikọ̀ mọ́ ń wù yín kẹ́ mọ́ sáàbù mọ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi àmọ́ ń gbó ti jẹ́ pé excursion náà lẹ́yìn náà wà ẹ̀wọ̀n ọmọ ṣàlàyé bí bá ti ṣe ń lọ fún Ọ̀ṣun jẹ́ obìnrin rọ̀gbọ̀dọ̀ dúdú ìlú tó ti wá Ìgèdè ló ti wá ní Èkìtì bẹ́ẹ̀ ni. ẹ dákun yá wa níbo ni Ìgèdè náà. Ìgèdè yẹn wà ó kù díẹ̀ ká dé Adó lẹ́kìtì torí pé apẹ́kọ̀rọ̀ yìí bùkà ni ibẹ̀ ló ti rìn wá sílùú Òṣogbo wa ráì tó wá ṣe wá láàánú torí nígbà náà lọ́hùn-ún ìyá omi jẹ wá pọ̀ bàbá mú mi báyìí àkọ́ tó ṣòro omi tá a wá níhùn lòun àtọ́dẹ ni wọ́n jọ sọ̀rọ̀ pọ̀ ẹ̀wọ̀n jọ nípìnhùn tí ò jẹ́ kí n tuntun yẹn lẹ̀ dàfídẹ́ni tí ń romi mu lọ́sùn ó sì ní àdéhùn ẹ̀bẹ̀ tí òbí wọn bá dọ́dọ̀ Ọ̀ṣun yóò bímọ ẹni tí ò lówó bá dọ́dọ̀ Ọ̀ṣun yóò lówó ẹni tí ò bá rí jẹ bó bá débẹ̀ yóò rí jẹ Ọ̀ṣun ò fẹ́ wà gàbàǹgebè Ọ̀ṣun ò fẹ́ ká mọ sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn wo ọdún Ọ̀ṣun Òṣogbo tá a ṣe kọjá lọ èbó wà fẹ́ bọ̀ wá gbogbo àwọn tó rí tí wọ́n wà wọ́n àwọn tó ti wá tọrọ kan lọ́wọ́ rẹ̀ tó ṣe fún wọn lọ́wọ́. kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. 370 Adeleki. ẹ jọ̀ọ́ ibi tí mo lọ kàn ṣe wá rí ní ìsìn mo rí pé àwọn tó ń kó sàpẹ̀wò wọn tí wọ́n máa ṣe tàbí owó tí wọ́n bolówó lẹ́pà wọ́n rí pé ẹ jẹ́ ká rí jù sí fáǹfààní ara wa kó mọ̀ mú jáde ẹ̀ẹ̀kan lẹ́ẹ̀mọ̀ tọ́ilẹ̀tì ẹ̀ẹ̀kan lẹ́ẹ̀mọ̀ ẹ̀wẹ̀ torí ìlú mọ̀ pọ́ǹpù bí ẹni fẹ́ fún un. èmi lọ́rọ̀ fẹ́ dàgbé lọ lẹ́ẹ̀kan papọ̀. èmi lọ́rọ̀ mo kí gbogbo ìjókòó ilé ẹ̀kọ́ sí ó jẹ́ kẹ́yìn náà síbi tó bá jórí àgbọ̀dọ̀ fi tẹ́lẹ̀. ṣẹ́rí nǹkan tèmi kọ́ fẹ́ sọ ní pé àwọn olórin mùsùlùmí wọ́n kọ́ ní orin wọn. wọ́n ní ẹni tó ti kọ́ akọ́sí àwa tá ò kọ́ ń bọ̀ wá kọ́ ọlọ́run wá. ẹ wo bí ṣẹ́rí ibi tí mò ń lọ gangan rè ẹ mọ̀ pé mo lọ́mọ kékeré sílé oúnjẹ ló ń yàgbẹ́ jù ẹ mọ̀ gbé ọmọ kéékèèké náà ìgbẹ́ wọn minute by minute ni David is just 2 years old ẹ wá sọ sí pé kó máa yàgbẹ́ kí ni ìtumọ̀ gbogbo ilé bàbá ẹ ṣe sùúrù at least mo bí ẹ ká wà tolerant pẹ̀lú ra wa ni 390 lọ́hùn láìsí lẹ́kí ẹ take it easy now. ẹ jókòó ẹ pẹ̀lẹ́ o àmì ìyàwó Sodiq Afusa ẹni sùúrù okó kò sí kì í ṣe ọkọ mu lórí ìlú àjànkólókòló ìgbà tí wọ́n fẹ́ gbẹ́lẹ́ Jonathan ìgbà yẹn láyé àdúrà ní ti bẹ̀rẹ̀ ọ̀nà tó wà láti Èkó sí Ìbàdàn fẹ́ẹ́ fi ẹsẹ̀ ìgbòho ìpẹ́ rẹ̀ sí ìkọ́lẹ̀ tí wọ́n ikú òun gbà yẹn ni tí wàá tẹ Ọlọ́run kò tí ì pè torí ìrìn ló mú tàbí ìpamọ́dé alámọ̀nà. ẹ ǹlẹ́ o olórí alákọ̀wé irùngbọ̀n bíi nose cover black ẹ dákun ṣé ẹ dákun gbàtẹ́ bẹ̀rẹ̀ ní tèmi ládìí òsì ẹ wá ń bá Afusa tó àrùn tìlíkì lọ́máìkì ẹ̀yìn tí ọkọ̀ tálọ́sọ́mọ́ ọkọ̀ ọkọ̀lé tàbí rò ọpìn tí wọ́n tọ́ ọwọ́ sáfẹ́ ìtọ̀ fẹ́lẹ́ tó gba ara rẹ níwò báyìí tí ẹ bẹ́ẹ̀ ṣe wà yìí tí ilé mi ọ̀bà tẹ́ yín lọ́rùn ẹ tẹ̀ wájú ni o ìjọba mi kò sí nǹkan mi. ẹ má wọrí. ta ló tún ní ìbéèrè. Landlord mi ní ìbéèrè. tọmọ pọlọ lọ. èmi máa ń gbólóṣó wá lẹ́tẹ̀mí àti èmi bàbá ń dágbé ni mí. ṣé tí bá ti gbólóṣó mi dé kí olóṣó mi náà má yàgbẹ́ ni kò tiẹ̀ yé mi rárá. kò sí wàhálà. torí kò sọ. ẹ̀sán olórí opó. ẹsẹ̀ o bí mo ṣe jẹ́ olórí opó nù ebe yìí náà máa fi gímú ẹsẹ̀ tẹ́ fi súnlẹ̀ wẹ́nu ọ̀nà yàrá ọ̀dọ̀ mi. táyì máa pẹ́ ìyá àbèjì wá bí mo fẹ́ rí ọ o wá bí mo fẹ́ rí ṣé mo jẹ yín lówó olé ni bí bá sì yọjú síta sí ẹ̀kún ní rówó ẹ̀ ní rówó kankan náà sọ dé lórí. kí ló wáá dé mo sá sanwó olé fún yín àbí mi sanwó olé. bẹ́ẹ̀ bá ní ẹ lọ́mọ yàgbẹ́ ń ta bẹ́ẹ̀ bá sì ní àmọ́ yàgbẹ́ nù olé ẹ̀yin ló ní yàgbẹ́. ẹ jókòó pẹ̀lú pé tí yín ṣe meditation. ẹ sọ ní ìsìn ẹ nígbà tẹ ẹ dé ẹ̀kọ́ ọmọ wẹ́wẹ́ lọ́wọ́ èmi ò bá ń jiyàn o sẹ́pẹ́ ńgbà ọkọ yín ti kú opó ni ẹlẹ́yìn ìyá àbèjì mi wọnú ilé yín sẹ́yìn tó yẹ pé ibi tẹ́ ẹ bá bọ́ra lé àwọn abiyamọ ọ̀hún ó bu ẹ̀kú ká tó sọ ẹ̀bí ayé ẹ̀yin tẹ́ ẹ̀ làwọ̀ jẹ́ táwọn ara yín rí pátipáti bí aṣọ òun kò lè dá sí ẹ̀yin aláwọ̀ mẹ́fà abilékọ ń gẹrí bàbà kò sì mọ̀ táyín láti ràn yín wá o mọ̀ ń bọ̀ o ẹ rárá dá ìtì ẹbí dídì ọmọ òkú ọmọ ìbànújẹ́ tẹ́ ẹ bí ọmọ lẹ́dẹ̀ẹ́dẹ́ àwọn ọmọ oṣù tẹ́ ń wo ìyá àyà tó bímọ tọ́yà jí ìyà olórí àwọn olóṣó tètè tiẹ̀ takó tó bí eégún oko wò ó sóòrí sọ fọlọ́sọ rẹ bàbá sọ̀rọ̀ ní láìlọ́gbà àti búláàkì fọmọ páàkì ẹ̀ mo jẹ́ èso tọ̀rọ̀ fún ọ bí ẹ ṣe ń bọ́ sùn sóòsè yéye sí òdùmọ́ nù lé mi sọ́ọ̀dà yéye mi padà sórí bí tá a bá dé yìí mo kárẹ̀ gà sí jókòó ẹ jẹ́ àgbàdo àparí. ẹ̀yin
níwájú aláṣẹ ayé. Mo gbẹ́ni tó ń bẹ. àwọn owó sì lọ ọwọ́ àlàáfíà rẹ. mo bọ̀ ẹ ti dọ́mọ awo lónìí ẹ ti dọ́mọ àgbà ikú kan ò ní yín pa okùnkókùn kan ò ní borí ayé ò ní rí yín mú bẹ́ẹ̀ ni ṣé wàá rí gbogbo ọkùnrin tó bá fi àyà kín láyà tí ẹ jìbà bọ́bá nílé àìmọye yóò tà bọ́bá ní owó àìmọye orí yín ní òrùn sí ọ̀yà ẹgbẹ́ kòkó ní ọ̀ká. báwo ni ní òun ti rí. ẹ wo màmá mo mọ̀ pé gbogbo owó náà ara mi. wá ń ká. ara mi gbọ̀n. mo ti yẹ orí nù ẹ ti dọ́mọ ọkọ gidi. màmá ṣé nǹkan tó ń jẹ́ láti sọ fún wa nísìnyí pé kò sí alágbára kankan tó lè mú wa mọ́. ẹ̀gún ò ní gún ọmọ awo lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀gbẹ̀rì ni wọ́n ti yọ sóńtọ̀ ẹnikẹ́ni tó bá lóun ọ̀nà wọ yọ bàálù. àti ṣoṣo fún mi mọ́. àníbo. ọ̀rọ̀ tá a máa sọ àbẹ́yìí tá a máa ṣe aláṣẹ ayé ń bá gbọ́ ogun ti wà lára wa ọ̀rọ̀ ẹnu wa sẹ́ ẹ jẹ́ ká mọ̀ ọ́ sí i. gbẹ̀ngà bíi ti báwo báwo ló yẹ ṣe báyìí ṣe bí ó ní nǹkan tá a ti jọ sọ pé ní ìyájọ́ ní èyí ni lọ́sẹ̀ ní wọ́n. má gbìyànjú wa o agreement bíi ti báwo kò sí agreement kankan ìgbà tó sọ́lẹ̀ kan mo rò bó ń ṣeré ni. èmi ò ṣeré o mi ò ṣeré o àjọ lè mú mi o lọ sí ìkọ̀kọ̀ o. má ṣe yẹn kí ló ń ṣe ẹ̀ náà. ọmọ kí mi ti wọ́n kí ọmọ kan àtijọ́ sọ́nà pé èdè ìyàtọ̀ máa continue continuation from àná àtọ́ máa continue lẹ́nu. lọ gbẹ̀ngà ti pè mí ó lè sọ pé òun ti ń dúró ní ká lọ tiẹ̀ ṣé kí ni kí n sọ fún. ìwọ wàá pe wàá wárọ̀ kan fún ni pé nǹkan kan ló ṣẹlẹ̀ pé o ti change movement ẹ pé kò ní ọ̀rẹ́ work. mi ò mọ ọ̀rọ̀ pa. wàá pa ilé yìí. mi ò mọ bá ṣe parọ́ ká yí fi mí sílẹ̀ náà. báwo ni báwo ló ṣe ṣe báyìí náà kí wọ́n ti jọ sọ náà. alẹ́ pọ̀ wàhálẹ̀ pọ̀ ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fẹ́ lánàá ṣé o tún fẹ́ bẹ̀rẹ̀ erékeré lẹ́nu. tó mi ìwà òkè. ṣé oúnjẹ ni ṣé oúnjẹ ni tó ní kò yú. oúnjẹ ni o oúnjẹ ni o oúnjẹ ni oúnjẹ ni bíbí tó bẹ́ẹ̀. omi ìrànù yẹn tó jẹ láìkí dodo. nígbà tí wọ́n fẹ́ jọ kínní wọ́n sọ pé arúgbó ní ẹ lè fẹ́ ní ẹ lè ṣe kínní kan. ó máa jọ mí lójú gan àwọn yóò ti gan wọn ṣe tó ẹ bó ṣe. interior mi wà òkè. bàjẹ́. interior wà òkè. dákúdákú. exterior nǹkan. ọgbà mi. ọ̀yà wa gbọ́ ọ̀yà ló ṣàlẹ̀ pé ibi tí ò sófin ẹ̀ ṣe ò sí inú ilé kì í fẹ́ sọ pé náà ọmọ pé mi ò fẹ́ kó ṣébi ìdáná yẹn oní pass post bala bolo post bass tó ń rọ́ọ̀ṣì mi bẹ́ẹ̀ ni pé ilé ayé fẹ́ parẹ́ mi ò kàn fẹ́ sọ fún ipò tirẹ̀ mi ni ilé ìtìbẹ́ ṣe lé ní tí bá ṣe mú wá kó máa pàdé mi láàrin give and take lọ́rọ̀ nílé ayé tí bá ṣe mú wá fún ẹ báyìí àárín ni kò ti máa pàdé mi àti pé tá a bá wọnú ilé tó mọ̀ pé mo sọ wọn ipò tirẹ̀ mi. energy drink kí pọ̀nù freezer wàá máa mú energy drink jàre. wọ́n ti tèmi ó máa lẹ́sẹ̀ fún mi ni o ó máa fi mí sí jù kí tó dẹ́ ẹ lóhùn ni o. kò sí nǹkan tó fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ ó máa kò dé dẹ́ ẹ lóhùn. ẹ̀ẹ́dẹ̀ mo ti sọ. ó sọ̀rọ̀ yìí pé ṣé nǹkan tí mo fẹ́ kò ní dáhùn. kò sí wàhálà. ó máa bá ṣe yẹ ẹsẹ̀ àá fi mí sí jù ọ̀yà fi mí sí jù. ó gbé ti báyìí dáhùn mama di mama ẹ tó ọjọ́ mẹ́ta ṣé ẹni igi 2x3 àti 2x2 ìrókò àti ayùn. ọ̀nkú ẹ̀wọ̀ ẹ má bì í gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta òjò ń rọ̀ kò jẹ́ káwọn ọkọ̀ gẹ́gẹ́ rí ibi dáyè jáde láti kó igi wá ṣé ní bínú pé next week pẹ́ jù. torí mo dẹ̀ ṣe wá bí o torí pé mo rí àwọn èèyàn tó wọ́n ti ń pè mí lọ́tún lọ́sì ní àwọn ẹgbẹ́ igi mo torí pé jẹ́ àjọjẹ́ kọ́sọ́mà mo fi wá sọ́dọ̀ yín ní ẹ má jẹ́ kó jí next week lọ ẹjọ́ torí ọlọ́run torí tá a bá ti tọwọ́ bọ owó àwọn kọ́sọ́mà tá a gbà sí owó yẹn ti ń lọlẹ̀ ni wọ́n máa ní àṣìṣe wọn ẹ jẹ́ torí ọlọ́run o. ẹ má bínú ẹ wo ẹ fojú òkú yẹn dáadáa ṣe ti mọ. àìmọ̀ wọ̀ náà fún mi sílẹ̀.
irú sọ̀tù wo nìyẹn ẹ̀dẹ́ ọ̀dọ́ ọ̀tún náà. ìyá sọ́mi. sọ́tọ̀. ẹ̀yin mo wá rí inú mi tẹ̀lé mi kọ́kọ́ bá yín bí torí èní Sunday mo ti rò pé mi ò ní bá yín bí ni àmọ́ èèyàn wọn sọ fún mi pé ẹni ẹ̀ máa wá Sunday líle ni ẹ jọ èyí àpọ̀ létí ọpọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ bá yẹn sọ ẹni káwọn bẹ̀rẹ̀ sí kan excuse mi. ẹgbẹ́ má bìnrin ẹ̀jọ̀ yẹra fún ẹ̀jẹ̀ fún aláyè fún ṣé ẹ bẹ ṣe wò mí nǹkan tí mo kọ̀ jù láì ní pé kí n fọ́ fún yẹn kí n má fọ́ fún mi ṣé ń gbọ́. lórí ẹ̀rọ ògbóni lèmi gbé mi wá bí kí ló dé èmi fún yín ní pásẹ́njà èyí kan ẹ̀ fún pásẹ́njà mi níṣẹ́ kí ló ṣẹlẹ̀. ṣòǹtò a lè gbọ́ kú ìṣiṣẹ́ ṣe ni ìwé tó kà ti pọ̀ jù ìwé wọn ti pọ̀ jù òun lè ṣiṣẹ́ níbi báyìí rárá. ìyàrá jẹ ní sùúrù ẹ jáwọ́ òun lẹ̀ rí ọgbẹ́rí o mọ́ mi nílò ọ̀gá yẹ́ mi sí o ẹ má fi lọ̀ mí kí n má fi kàn yín gbò. ẹ wo òun lè ṣiṣẹ́ níbí ṣé níbi tán ti lè ṣiṣẹ́ kọ́ńpì ńláńlá kọ́ńpì tó tóbi gan. ṣé àwọn gbélé àwọn bàbá mi lẹ́yìn fáwọn ẹlẹ́tí ṣe sọ́ọ̀mẹ̀lì níbẹ̀ ilé àwọn bàbá mi lè mí lọ́wọ́ yìí ilé àwọn bàbá mi lè mí lọ́wọ́ yìí ṣẹ́gbọ́n àmọ́ tí a bá ṣe fẹ́ pé kémi bá máa kí n máa pọn yín lé kẹ́nà dẹ̀ máa yẹ́ mi sí ọ̀rẹ́ mi ẹ̀ máa folíṣẹ́ tó àwa la fún yín nílẹ̀ tẹ́ bá rẹ̀ kọ̀ tí a bá folíṣẹ́ ẹ̀ ní ṣe sọ́ọ̀mẹ̀lì mímọ́. sòótọ́ ẹ̀wọ̀ tó wá yẹ pé yẹn ni kò lè wọ́ọ̀kù bí o lè fún ọ̀dà yìí níṣẹ́ níbà yìí o mo ò lè ṣiṣẹ́ níbà yìí rárá ẹ ti gbọ́ mo ò lè ṣiṣẹ́ níbà. ìyá sọ́ọ̀mẹ̀ ìyá gbàgbọ́ èmi lè má sọ owó yìí ẹ̀ẹ́dẹ́ gbọ́dọ̀ burúkú ni ẹ̀ẹ́dẹ́ gbọ́dọ̀ rẹ̀ máa ń fàìn ìrọ̀lẹ́ máa ń wọ̀ sọ́mọ́ nípa ìròyìn inú wọn máa ń dùn ẹ́ àwọn tó gbé pátá kan fọ́sẹ̀ kan ẹ ti sọ ní uniform obi wo onísùúrù ṣọ́ngbọ́n sórí ìhùn àwọn àgbàbọ̀ wọ́n ní ìran mẹ́tọ̀ kì í tòṣì iṣẹ́ ẹran tó ṣe tó rí ṣe mẹ́ta wàá rí ṣe tí ọba akọ tó rí ṣe ń bẹ̀ kò túmọ̀ sí pé wọn náà lè rí ṣe mọ́ láéláé àwọn sórí ọ̀rọ̀ ìwé tó kà ló ń kọ́ bẹ́ẹ̀ mi ò kàwé o àmọ́ mo kàn gbọ́n orí mi ò lọ́gbọ̀n ọmọ ní Kùránì tí gbogbo ẹ̀yin di mùsàmù òun náà bá ẹgbẹ́ Kùránì mo ní tí n bá dìde o wà láyé ojú ti ìyẹn kọ́ máa lọ kàn báyìí o ṣọ́ngbọ́n a máa lọ lé tíṣẹ́ wẹ̀ yìí ọ̀nà sọ fún tíṣẹ́ ń pé kànjọ kọ́kàn bẹ́ẹ̀ reduce volume ìwé tó kà kàn gidi èyí tó bá ní 100% kan gbé sí 30 èyí tó bá níbi 70 kan gbé sí 10 ìyẹn lè fi iṣẹ́ ń bí o àjẹbẹ̀ tó bá ti iṣẹ́ ń bí mi ò tẹ̀ lọ́lọ́bì kankan mọ́ ṣọ́ngbọ́n mo jẹ́ ni ẹ̀ níṣọ́ lé tíṣẹ́ ẹ̀ ìgbóhùn rẹ̀ tíṣẹ́ ala. tó bá rí tí mo gbé nígbà yìí wọ́n padà gbà ní iṣẹ́ rẹ̀. wo mo ní kí n yọ fún ẹni àwọn àmọ̀tẹ́kùn ló ń ṣọ́ bí o tó bá lọ pẹ́ jù mí o máa kó mi fẹ́ jí pákó kó ni o ẹ wò mí iná èyí ti kúrò mí o òun rò mí àmọ̀tẹ́kùn ẹ máa kú. ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. ó gbẹ́ni tó ń bẹ lórí erùpẹ̀ gbọ́ ọ̀rọ̀ tá a máa sọ àbí tá a máa ṣe aláṣẹ ayé bá gbọ́ ogun ti wà lára wa ọ̀rọ̀ ẹnu wa sẹ́ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa sọ aláṣẹ ayé agbára èṣù ni ó ní ọ̀rọ̀ ẹnu mi kó má pa mí ìbúra èké mi kó má ṣe kú pa mí ìbúra asán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. iṣẹ́ báyìí iṣẹ́ tó ti báyìí iṣẹ́ ìdíwú iṣẹ́ ilé báyìí. kí ló ṣe é jọ ń torí Ọlọ́run tí a sáré ṣiṣẹ́ tá a máa ṣe ká kúrò ní báyìí fọlọ́run bá bẹ́ẹ̀ jọ ń torí Ọlọ́run ṣeun. ṣé irú àwa yìí lè ká bára wa ní ṣe báyìí ẹ̀gbọ́n mi lè pa fún yóò ti rẹ̀ mí ó rẹ̀ mí gidi gan ni. jẹ́ kí n sọ nǹkan fún ẹ sórí nǹkan tó lọ́n bá ti dà síyàn lágbàdá dandan ni kéèyàn máa yàn tó ṣe é sì jẹ́ àgbà kájàrà nǹkan tó lọ́n dà sí wa ìbọn náà wò ìyá wa ò ní bàbá wa ò ní wọ́n dẹ̀ ní bàbá rẹ̀ ní bàlà ọ̀là ò kì í yá. ẹ̀gbọ́n mi nǹkan tẹ́ gbé láti sọ ni pé irú Davido yẹn sì òun rẹ̀ ní bàlà ni. àbúrò jẹ́ kí n sọ fún ẹ Davido tó ń darúkọ yẹn ó gbówó ń lè. small doctor kan. sórí àti small doctor àti small lawyer èmi ò mọ iṣẹ́ tá à ń ṣe ìkọ̀kan ló jẹ mí lógún.
ìsìn ìwọ náà wò ilé ìníṣẹ́ èèyàn bíi tiwa náà ló kọ tó dandan jẹ́ káwa náà ṣiṣẹ́ ká lè bẹ́gbẹ́ pé. ẹ̀gbọ́n mi má jẹ́ tọ̀ yín kẹ́rì kí n má parọ́ fún yín ẹ̀gbọ́n búdì rẹ̀ olówó rẹ̀ mi pátápátá yìí. irú ilé amáni ẹ̀ bẹ̀rẹ̀ sí ṣé irú wọn òṣìṣẹ́ kó tó di pé ó rówó. ẹnjìníà máa tó dé díẹ̀ ṣiṣẹ́ tá a máa ṣe ká kúrò ń bíbá yìí. ọ̀la mi ò parọ́ fún yín ó ti rẹ̀ ní ara òun ṣòkòtà. lílẹ̀ tó rẹ̀ wọ́n lè jẹ́ kó jókòó ẹjọ́ nítorí ọlọ́run. iṣẹ́ tẹ fẹ́ ṣe ni àbí tó ti rí wọ yìí o ò fẹ́ gbọ́ àbí. ẹ̀gbọ́n nǹkan tá à ń ṣe yìí kò mọ́ wọn lára láti ilẹ̀. àwa nìyá bá lára mu àbí ẹ má wọrí ṣé orí bó ṣe wà yìí omi ló máa fi ka owó ẹ̀ lálẹ́ torí itọ́ tó wà lẹ́nu ẹ̀ yẹn wàá fi ka gbogbo owó tó fẹ́ gbà owó yìí máa tó pé o gbọ́. òkè ẹgbẹ́ mẹ́ma tó ṣẹlẹ̀ ẹ fi òun lẹ̀ máa bá ṣiṣẹ́ tó ń ṣe máa ti tírọ̀kì ẹ̀ máa lọ yé ajá lọ. ọ̀rọ̀ ẹnu mi kó má gbà mí ìbúra èké mi kó má ṣekú pa mí ìbúra asán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi. ìwọ náà kò wá bọ̀ bí ló ṣe rí lómìnira mo ṣáà ń ṣàlàyé kọ́ lọ jẹun bẹ́ẹ̀ lẹ́kọ́ lọ jẹun báyìí lé náà mo jẹ́ ń sáré bọ̀ wá sọ́dọ̀ ẹ̀ báwo ni ìyàwó mi. Kí ló dé wọ́n fi ṣe ẹ̀yìn? Kí ni problem ẹ̀ tó ń wá mi kiri? Ó pè mí pé mi ní ìpè kọ́ lè fún wa mi kiri. What's your problem náà? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ sí? Ìfẹ́ náà ni ìfẹ́ ọ̀ṣọ́ sọ̀sì ìyẹn náà lórí ọláfẹ́ náà ni lórí bóyá wáyé torí àmọ́ ṣe ń sáré lọ gbé kí n lè fún ẹ ní 500 naira yìí ibi tá a ti lọ iṣẹ́ mi àtàbúrò mi 1000 naira òun náà fún wa mo wá fàbúrò mi mo fún ní 200 naira èmi náà jẹun 200 naira mo wá 400 naira wọ ọ̀kadà dé gbàgádà láti gbàgádà mo wá rìn sẹ̀ dé power line nígbè kì í ṣáà lè bá ilé náà ni nígbè torí mi fẹ́ jẹ́ kí 500 naira yìí mo ò fẹ́ yọ nǹkan náà rárá ni o nígbè kó lè jẹ́ títí ẹ ṣáàdùn kò ṣe jàre ìyàwó mi ní ajá fún ẹ. ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí níwájú torí ẹ̀kọ́ torí ìfẹ́ ni. ó gbẹ́ni tó ń bẹ lórí erùpẹ̀ gbọ́ ọ̀rọ̀ tá a máa sọ àbẹ́yìí tá a máa ṣe aláṣẹ ayé gbọ́ ogun ti wà lára wa ọ̀rọ̀ ẹnu wa fẹ́ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa sọ aláṣẹ ayé agbára èṣù ni ó ní ṣọlọ́gùn fún mi ìgbà tí tẹ́tẹ́tẹ́tẹ́ àti ẹ̀pàdé ṣọlọ́gùn fún mi ni ìwọ ọmọkùnrin kí ló dé wọ́n fi ṣí ẹ ni mo lè ṣe kí ni ìbúra sán kó má ṣe sọ mí nù nítorí ẹnu mi. jọ nítorí Ọlọ́run má wá mi wá mọ́ tí wọ́n bá bí ẹja tó bá tún wá mi wá gbàdúgbàdú àgbò àgbàdo lọ́wọ́ ẹ̀ ṣó ti gbọ́ tí mo lè ṣe ń lọ ẹ̀ má fi ọwọ́ ẹ̀kọ́ mi mọ́ o má fi ọwọ́ ẹ̀kọ́ mi mọ́ o. kó má pa mí ìbúra èké mi kó má ṣekú pa mí ìbúra asán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. mo gbẹ́ni tó ń bẹ lórí erùpẹ̀ gbọ́ ọ̀rọ̀ tá a máa sọ àbẹ́yìí tá a máa ṣe aláṣẹ ayé ń bá gbọ́ ogun ti wà lára wa ọ̀rọ̀ ẹnu wa sẹ́ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa sọ aláṣẹ ayé agbára èṣù ni ó ní ọ̀rọ̀ ẹnu mi kó má pa mí ìbúra èké mi ọ̀rọ̀ ti bẹ́yìn o ọ̀rọ̀ lọ́bẹ̀yìn lọ́bẹ̀. wọ́n ṣe tẹ́ ẹ ṣe fún tẹ́ ẹ fi ṣe fún mi. wẹ́nu èmi àti ìyàwó mi àjọ ló bẹ́ẹ̀ ṣe ní kàlò o ìgbà tá a jẹ máa sùn kódà àárọ̀ ọjọ́ kejì ká jí ni ìyàwó mi ò jí mọ́ lójọ́ lọ́hùn pé o. kí ló ṣe. ó jọ lọ́hùn pé bàbá ó
sì lérò pé ọ̀rọ̀ ṣe ló jẹ́ kó dọ́lọ́ méjèèjì pé ọkì mọ́lẹ̀ lábàjì. Òkì mọ́lẹ̀ báwo nìyẹn? Nígbà tẹ́ mọ̀ wípé ọṣẹ tẹ́ ẹ ṣe fún mi tó máa padà gbẹ́yìn tó máa padà ṣẹlẹ̀ nìyẹn. Ẹ bá gbèrú ọṣẹ yẹn lé wa lọ́wọ́. Ẹnìkan ṣoṣo tí mo wo jẹ́ tí mo fi ṣe lẹ́yìn ọgbà mi. Owó rẹ̀ ti jẹ́ kó lọ yẹn. Ẹ lẹ sọ fún mi pé ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Sùúrù májà wọn kò ń pápá mọ́ra. Jẹ́ kókó wájú lè ṣe pé nǹkan bẹ́ndì rẹ̀ kò lè tọ́ sẹ́wọ̀n. Wo ni ọkọ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ọṣẹ tẹ́ ẹ ṣe fún wa lólóbẹ́ fà wàhálà. Kò lè tọ́ sẹ́wọ̀n. Mo ṣe nǹkan fún yàn kó rí bẹ́ẹ̀ rí. Ngbà béèrè pé lọ́wọ́ kọ́ wọ́n ti wá kó fi kan rí kó fi kan lẹ́dàá rẹ̀. Wọ́n sọ báwọn àgbàdì nǹkan náà. Ó sì lè rí bẹ́ẹ̀. Mo ṣe kan kọ́ dàbí nǹkan mọ́ mi lọ́wọ́ ni ó ti wù. Ifá tó bá rọ kókó dé gómìnà tó bá rọ̀ṣà kó bọ̀ ìwọ láwo èmi lọ gbẹ̀rí wájú ọpọ́n ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olùmúlọ̀tún ọlọ́pọ̀n lọ́sí àwọn ọpọ́n ìta gbangba òde ọ̀run ìpalẹ̀ ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí alápèrèwà má fi lè bẹbí má fi di péré má fò lòlò fọhùn bó bá ṣe rí ni kó wí wà lóògèrè ta. àgbábìyá kàná ó lé ní bàrà ọ̀la bàrà ẹyẹ bàràbàrà kì í káàkiri ti rí tó fi rí bẹ́ẹ̀ mọ̀mọ́ nù. ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. ó sàn fún mi pé èdò lọ́wọ́ nù mo ní èdò lọ́wọ́ nù Adékúnlé sórí ilé èkú ni wọ́n ti ń jẹ́ wọ́n ìwọ ló fa tó ṣẹlẹ̀ yìí o fi tọ̀dọ̀ rẹ ló fi kó báyàwó rẹ tó fi ṣe ọmọ náà tó ṣe ló fò dànù sọ́ọ̀nà bá ti da ẹnìkan lórí yìí èmi ò sì lè gégùn bẹ́ẹ̀ tó ṣe pé lórí ìwọ ló sì gégùn lé. Bàbá ẹ dúró ṣé lẹ́yìn ìgbà tí ẹ fún mi ní nǹkan tí ìyàwó mi kú ṣó tún yẹ kẹ́ ẹ máa tún máa insult mi ṣé mo pé that is an insult to my personality. Ta ni gbé ọ lónìí àdìpọ̀ ló ń fọwọ́ ara rẹ síra rẹ. Èmi láti jọ́ tí mo ti dé ilé ayé mi ìmú nǹkan èèyàn mo lọ rí. Ifá ń pa ọ́ ni. àdánù àwọn onílẹ̀ ń pa ọ́ ni. mi ò lè sọ. sórí tó o bá ní o bá burú o ò lè burú tó wa tó o bá lọ kàwé àwa kàwé tí wọn tún ka pálí ẹ̀yìn rẹ̀ mọ́ ni. Elédùmarè ló sọ pé iṣẹ́ ká ti dẹ̀wù lélẹ̀ àbí ó lè fọwọ́ wò lọ sọ. Bàbá ẹ jẹ́ kí n sọ fún yín tí o bá ṣe pé ẹ jí àgbàlagbà I will get you arrested. Ó fi ọlọ́pàá mímì. Bẹ́ẹ̀ni ọlọ́pàá tí ó bá mẹ́sù lójúde kò tí ì gbà sọ. Ó ní tí ọlọ́pàá bá sọ pupa kó fi mú nà rí. Tí àwọn àná wọn bí òkú léèrè ní. Ẹ wo bàbá mi ò mi ò fi ẹ̀ mi ò dá mi ò dá mi gbogbo ṣe é gbogbo kò wòye pé ẹjẹ́ gbàlagbà ní tí bá ṣe pé mo wòye pé ẹjẹ́ gbàlagbà ẹ mo kọ́ bẹ́ẹ̀ sọ yẹn ni. Bọ́ọ̀lì ẹbí ò lè lọ mí. Bí mo bá jẹ́ àgbàlagbà ọ̀ọ́lù rẹ̀ ni. I will deal with you. Yes, I will deal with you. Àbí wọ́n yàn ni. My problem does not mean pé kí n má mọ̀ right mi. I will deal with you. Ọlọ́run sọ rẹ̀ sẹ́yìn. Ẹ kọ́ ẹ mọ kọ́kọ́. Ẹlẹ́kùn eléyìí ìyá lára mi ẹ dáadáa ń jẹ. Eléyìí àdéhùn bó ti tọ́ba tọ́ba kan lọ kí. Tọ́ba ṣe pé ló bá bí mi jù báyìí lọ mo wọ́n tí mo lè ṣe fún bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ torí kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ síbẹ̀ àdéhùn tí ó dà mú. níwájú aláṣẹ ayé. gbogbo ẹni tó ń bẹ lórí erùpẹ̀ ọ̀rọ̀ tá a máa sọ àbẹ́yìí tá a máa ṣe. aláṣẹ ayé bá gbọ́ ogun tí wà lára wa ọ̀rọ̀ ẹnu wa sẹ́ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa sọ. aláṣẹ ayé agbára èṣù ni ó ní ọ̀rọ̀ ẹnu mi kó má pa mí. Jọ ṣé nǹkan rí ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ lọ́dẹ̀ ṣé bá rí èèyàn tó lọ́n fún nílé tó tó fi mọ́tò láti ń di ọmọ èèyàn kan náà ló ṣe ìyàwó fọ́mọ tiẹ̀ tọmọ ẹ̀ tún bímọ lójú ẹ̀ ní ẹ̀ ṣé mi nìkan ni ìgbà wo lọ́wọ́ ni kò ṣẹlẹ̀ tó kú tí ìyá ẹ̀ náà tún gbọ́nà lọ láìrò tẹ́lẹ̀ lọ́jọ́ àìkú ọ̀rẹ́ gbogbo ẹni tó ń bẹ lórí erùpẹ̀ kò sí tó ṣẹlẹ̀ yọ àti rí àtúnṣe pé ọmọ ìyàwó ọkọ kú ọmọ mẹ́rin kú gbogbo wọn kú kò sí tó fẹ́ bọ́lọ́mù ṣe wọn láti gbà fọlọ́run ṣáàtì rí àtúnṣe pé gbogbo ilé ìjọ náà òun rẹ̀ pátápátá wọn lè bí wọn lára.
wọ́n jọ lọ́wọ́ lọ́nà wọ́n ṣẹ̀dá aláìmọ̀re o. agbára èṣù ní gbọ́ngàn bẹ́ẹ̀ láyé èmi kò fẹ́ mọ́ látò nílọ ọba tó wo ṣùgbọ́n ṣẹ́gbèsì kó má pa mí ìbúra èké mi kó má ṣe kú pa mí ìbúra asán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. ṣé wọ́n bá yóò jà ní. mọ́mí mi ò kí máa ń bá yàn jà ẹ mọ̀ pé yóò tuntun ni wọ́n bó ló ṣe ṣe tèmi nìyẹn o. ẹ má kí n mọ ẹ̀pẹ̀ lọ́lọ́wọ́n dúró tì mí ẹ̀pẹ̀lẹ́ kí wọ́n lè fẹ́ báyìí. ìlú ẹ̀pẹ̀lẹ́ má kí n mọ ẹ̀pẹ̀ lọ́wọ́n dúró tì mí. ìbúra asán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. Mo gbẹ́ni tó ń bẹ lórí erùpẹ̀ gbọ́n ọ̀rọ̀ tá a máa sọ àbẹ́yìí tá a máa ṣe. Aláṣẹ ayé ń bá gbọ́ ogun ti wà lára wa ọ̀rọ̀ ẹnu wa sẹ́ ẹ jẹ́ ká mọ bá ṣe máa sọ. kó lè kí n tó gbàgbé ìyá tó bá ti di ní ọ̀la ẹ lọ bá mi gba owó yẹn ẹ bá mi gbé fún ọ̀rẹ́ mi Mr. Kúnlé. sí wàhálà. bàbá Fọlábí ó bá mi sọ̀rọ̀ owó kọ̀ọ̀kan tẹ́lẹ̀. wo ọ̀rẹ́ mi lóòótọ́ mi bí ẹ sọ mo mọ̀ pé o ti jù sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan owó tí mo fẹ́ fún ẹ yìí mo fẹ́ kó bẹ̀ sí fi establish ní gbọ́dọ̀ kó máa fi ṣòwò àjọjẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní kájọ wà kájọ dọ́gba ìgbìyànjú tèmi nìyẹn tó ti yẹ. ọ̀rẹ́ sórí gbogbo wa ti kékeré ẹ̀ yẹn o ò tí ì tó yé padà you are full of surprise. báyìí kò yẹ ẹ̀yà mi ń fún ẹ lẹ́gbàá kò jẹ́ kẹgbàá níyì lóòótọ́ tí n bá ti sọ fún ọ̀rọ̀ yẹn fún ẹ ọkàn ti wà bẹ́ẹ̀ ọ̀nà ló dẹ̀ ń ṣe déédéé tí ìlànà ló kàn bá lọ ṣẹlẹ̀ tí kìnìún bọ́ sí mú máa dàbí ẹ̀ burúkú bọ̀dé nígbà tí mo ti pé orin yẹn ti wà ńlẹ̀ gbogbo ẹ̀ ti set òun ló jẹ́ kí n ṣe surprise fún ẹ àwọn kékeré ni ọ̀rẹ́ mi. bàbá Fọlábí mo wá gbàládùra fún wa àti ìyàwó ẹ gbogbo tẹ́ ẹ̀ kan kò fún lọ́dọ̀ Ọlọ́run á ṣe fún mi èyí tẹ́ wàá rántí béèrè náà Ọlọ́run á ṣe fún mi mo gbàládùra ẹ ní irú tèmi o. Láti kẹ́mi irú kí ni tiyín gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń jí ẹ máa sọ pẹ́yìn àwọn gan tí àwọn míì gan títí wọ́n tún lè ju tiyín lọ kò sí ojúmọ́ kan wá tó máa fọpẹ́ fọ́lọ́run tó bá ti dàárọ̀ ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run máa pè é àbí kẹ́ ẹ wá máa gbé fún ẹ dẹ̀ fi ṣe ń tọ́jú alágbára ọ̀la. ọ̀rẹ́ láti máa lọ táwa lọ tiwa. ìyá Fọlábí ẹ ṣé mo dúpẹ́. bí ìbàdí ní ìsinsìn ọmọ owó tí ẹ̀ dá mi tí mo bá yín bàbá Landlord èwo lórí burúkú tẹ̀ ń dánwò nù lé iná just the other day ni mo gbọ́ tọ́lẹ̀ ti géètì by 4 PM tẹ̀sí mi mọ́ta ẹ mọ̀ ẹ̀mọ̀ kan tí nǹkan sọ o ẹ̀mọ̀ kan tẹ̀ ń ṣe nítorí Ọlọ́run o ṣé ọmọ bí Lagos road ṣe rí everywhere be congested with traffic pàdé traffic láàárọ̀ pàdé traffic lọ́sàn pàdé traffic lálẹ́ mo wá wọlé tán ọ̀ jẹ́ kí n wọlé mo ní láti lọ sọ̀tẹ́ ìjọ ẹni ẹ jẹ́ wèrè mọ́ tilẹ̀ ni mo jẹ́ yín lówó lé ni ẹ mọ̀ kọ́tà ìṣe o. sọ̀rọ̀ tí màá kọ́ fọwọ́ kò rí tọ́ jáde lẹ́nu ọwọ́ àlẹ́ ìmọ̀ mi Lagos ṣe ìdíjẹ́ sanwó èkó tọ́sọ títí dìgbò táwọn èèyàn ti ń rìn bẹ́ẹ̀ ẹbí ní gbogbo yín mọ́ lọ́wọ́ ọkọ̀ ṣé ìgbà tí ìrọ̀kọ̀ ìbò lé gbogbo yín ní ìsìn tí ò tí ì kàn yín ọkọ̀ lẹ́yọ̀kọ́ máa rà ń gbà ẹ̀rọ kọ̀ọ̀kọ̀ wá pọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ wá ní sanwó ológun ẹ̀lẹ́kọ̀ mọ́ lọ́wọ́. ẹ ní sùúrù ẹ jọ ẹ sọ fún mi nínú constitution wo ló wà wípé kí landlord máa tilẹ̀kùn mọ́ tenant by 4 PM nírọ̀lẹ́ bàbá ẹ rọra ilé ayé yóò lọ tó fẹ́ yàn kan ẹ lè ṣe sùúrù mọ́ tara ni. ìsan bí rẹ ti fẹ́ já
kí ló dé ta lọ́ba tiẹ̀ jẹ́ ó tún ṣe bàbá rí ọkọ àkókò tó jáde láyé àbí wọ́n fún búrẹ́dì sẹ́ńgẹ̀rẹ̀ ẹrú burú jáde lẹ́nu rẹ̀ rò pé fún rẹ̀ ò tí ì bàjẹ́ ẹ̀dọ̀ rẹ̀ ti ṣe inú rẹ̀ ti bu òrórùn tó fi sàlẹ̀ ọwọ́ adé ta èdè ojú rẹ̀ wá jìbì kankan tí ò lómi mọ́ ọwọ́ abẹ́ mi sọ̀rọ̀ fọmọ imú rẹ̀ wá ràn bí òmùkọ́ tí ń kun àìlómi kí ló tètè ta lé nǹkan ìgbò kó lè jẹ́ kúrò ní aago méjì wọ̀ fún tẹ̀lọ́nà lọ́gbà. kò wá lè wẹ̀ ẹnì sọ́lẹ̀ kò lè wẹ̀ ẹnì tẹ́ bá mọ̀ nílẹ̀ yìí ẹ pè jáde lórí ọ̀rọ̀ yìí máa bá yín fà. àbọ̀ ọjọ́ bẹ̀rẹ̀ ẹbí náà mú kékeré pẹ̀lú yín o. sórí gbẹ́dúrẹ́ sáà bó ṣe wò mí bó ṣe wò àwọn ẹbẹ̀ dẹ̀ bí ọ̀tàn lábẹ́òkúta o wúlẹ̀ ara mi ọ̀tàn ẹtọ́kùnjẹ́ gúlẹ̀ abá mi èmi náà máa fi èrè ẹ̀ ní. àbọ̀ ọjọ́ ẹgbẹ́ súnmí gò. máa dúró bàjẹ́ máa dúró sí i. àbájẹ́ ẹ̀jẹ̀ bàbá tí láyé mi ò fẹ́ jáwé ni. gbogbo local government ló ti ní gùs. everywhere tẹ bá rí ibẹ̀ wọ́n pa tí ń jà bẹ́ẹ̀ jáwé. àbọ̀ sí èrè àkàkéde tó bá wù ẹ̀ fọ́ máa jẹ́ bọ́ ọ̀gá ẹ̀fún mi. Landlord àwọn kí ni wà á bí ẹ̀wọ̀ ó ní jókòó mo ti wà. tí bá gbá yín bọ̀ kọ́ tí bá gbá yín bọ̀ kọ́ dọ́kítọ̀ mẹ́wàá máa mú yín. àbọ̀ sí èrè ní àjà lọ́wọ́ fọ́ àbọ̀ tó mi máa bẹ́ẹ̀ ní ojú àwọn èrè. ìjà alájà ló sọ ní ìwà kọ́kọ́ ọdún mi sọ. ẹni sùúrù kí lẹ́yìn gbọ̀n fún ẹni sùúrù ẹ máa gbọ́ bóyá wọ́n jókòó báyìí ní sùúrù kí ló dé tó yẹ ń gbọ̀n ẹ jókòó báyìí ẹ máa jókòó kí lẹ́yìn gbọ̀n fún ẹ jókòó báyìí ẹ jókòó ẹ farabalẹ̀ ní síbọ̀ kan. ṣe mọ̀ wípé ẹ wojú mi ẹ wojú ẹ gbójú sókè ẹ gbójú sókè. a bá ti jà wá o ọmọlúàbí là wá ọmọlúàbí ni wá so a fẹ́ kẹ́ cooperate pẹ̀lú wa wọ́n gbé owó kan wá síbi ní àárọ̀ òní ẹ̀kan tá a fẹ́ kẹ́ ṣe fún mi kí àwọn yín dúró dìde kó lọ́ bá mi wọlé lọ ẹ̀ kó dẹ̀ fi ọwọ́ méjèèjì kó fi gbé owó yẹn wá kó dẹ̀ gbé fún akadẹ́rà má bá tiwa lọ jù bẹ́ẹ̀ lọ. wọn ò gbowó kankan wá fún wa. wọn ò gbowó kankan wá sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ kúkú máa yìnbọn fún ìyá ẹ̀ sọ̀rọ̀ bọ́s. kí lẹ pè mí sí. ọmọlúwàbí bẹ́ẹ̀ mo fẹ́ ká ṣe iṣẹ́ ọmọlúwàbí yẹn kádẹ́rà má bá tiwa lọ. now sọ kí ni kan wọn lọ́kọ̀ọ́lá ò kí ń parọ́ o. mi ì parọ́ fún yín. sọ pé pàwọ́. pàwọ́. sọ pé pàwọ́. ilé ayé ẹ ló ta pàwọ́ yẹn. ọkọ̀ kó lásán wọ bí tàtẹ́lẹ́wọ́ dídé ká sókè sí kó wọlé yẹn lọ. kọ́dọ̀ ṣé kí ni bàbá mi gbé owó yẹn kádẹ́rà má tiwa lọ. àbọ̀wọ̀ yẹn ló yẹ wà kí wọ́n pa nínú. kí ló ń bọ̀ fún. ẹjọ́ bàbá ọkọ mi kò sí. báyọ̀ ọmọ pẹ̀lú àtẹ̀jọ́. kúlẹ̀. sówó kan wọlé àgbówó kan wọlé àgbówó kan wọlé rárá. nísìnyí o ti ń kàn mí léwu mi ò dẹ̀kí láìkí máa bínú mi ò béèrè wá o mo lóòótọ́ mi ò béèrè wá tí bá kò ṣe é sìn dìde kò wọlé lọ before I change my mind tó bá misbehave máa pa ọkọ ẹ. dìde. o ti gbọ́ dìde sókè dìde bàbá ẹ máa gbọ́ ẹ máa gbọ́ bàbá. bó ṣe ń rìn. ọ̀rẹ́ báwo ni ṣé o ti máa tọ̀ sára farabalẹ̀ bó ìyàwó ẹ̀ fara tó bá ti ṣe tí mo fẹ́ tí wọ́n náà dẹ̀ cooperate rẹ́rìn-ín ojú ẹ̀ ti ń le farabalẹ̀ ẹ̀ máa gbọ́n máa gbọ́n. nísìlú bàbá ẹ̀. nínú má rọ̀ ṣe ẹ jókòó ọkọlà jókòó ọkọlà jókòó ṣe báyìí. kí lẹ́nu ẹ̀. wọlé tó bá máa pa ẹ tó bá ń bára ṣe kí ó máa jalè ó lè ní ẹ. fúnlẹ̀ síbẹ̀ yẹn ṣé bí o sọ pé kò sówó nílé ó ṣe ń ṣe báyìí náà ẹ wọ́n sọ pé ọ̀kọ̀là ò kí ń parọ́ ó dẹ̀ tó ń parọ́ owó ló gbé jáde náà. díẹ̀ kí ló ń bọ̀ kí ló ń bọ̀. máa ṣàdúrà fún wa ká lórí ká bọ̀ rí. ẹ jẹ́ kí n máa gbọ́ ẹ ṣàdúrà sókè. ẹ ṣàdúrà. ẹ mọ̀ rí sí. ìṣòwádìí àṣẹ wà ìkọ́ ìfọ́bálá agbára ìdọ́nà. ẹ máa dọ́rẹ́ ẹ máa bọ̀ rẹ́ ẹ máa ríṣẹ́ ẹ bọ̀ rẹ́. ṣé o ti gbọ́dọ̀ lóko yẹn. olórí bá ilé ọ̀run yẹn. tó yẹ kó o gbọ́dọ̀ fún wa. tó yẹ kó o gbọ́dọ̀ fún wa. tó yẹ kó o gbọ́dọ̀ fún wa. ọkọ mi kò ṣe é gbọ́dọ̀ fún wa. ọkọ mi kò ṣe é lóore. ó ṣe ta akẹ́kọ̀ọ́ yóò ṣòwò. àti ẹgbẹ́ wọn fẹ́ pa. ó mojú wọn ṣe ètò
ayé mi o. ọmọ mi jọ má bí. àwọn náà fẹ́ pa mí. kí mo fẹ́ sọ fọ́nrẹ́ mi báyọ̀ lọ́wọ́ kí mo fẹ́ sọ fọ́nrẹ́ mi báyọ̀ lọ́wọ́. ọmọ mi má bínú. fẹ́ pa mí ni inú kẹ́mi mi ọ̀gọ́ inú kówó kí wọ́n máa gbówó lọ èwo lẹ wá láìkì fún mi. bàbá Fọlábí kí ló dé wá dé ìyàwó ẹ ní òun máa pè mí lánàá àbí kí èmi wá gbowó àbí kò ń gbowó wá balẹ̀ mo retí pípé títí mi ò rí mo pè wọn náà aago ẹ ò lọ ń bá níwò jẹ́ kémi bó ṣe dàárọ̀ mo ní kémi ó sáré lọ síbi tí mo ti fẹ́ rajà kí n lọ ṣe gbogbo ètò kí n dẹ̀ wá padà wá fún wọn ní owó mo ti dọ́dọ̀ ní táìsì àwọn ti sọ fún mi báwọn ṣe máa kó ọjà fún mi wọ́n dẹ̀ ní tí mi bá ti di àwọn lówó tó wò dá wàhálà lẹ̀ àwọn máa kó ọjà fún mi lásìkò àti wípé wọ́n tún yọ owó fún mi dáadáa tí màá fi lè rí èrè tó tọ́ bí mo ṣe kúrò lọ́dọ̀ wọn mo yà lọ́dọ̀ ní tírọ́ọ̀kì pé báwo lẹ ṣe máa bá mi máa gbé ọjà hòtẹ́ẹ̀lì máa disappoint mi àwọn yẹn náà ní táwọn bá ti ń rówó àwọn lásìkò àwọn máa gbé ọjà ń bá ní ok ẹ jẹ́ kí n sáré lọ kí n wá sọ́dọ̀ ọ̀rẹ́ mi o kí n gba owó kí n wá make deposit kí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé ọjà fún mi nítorí mú mi wáyé ẹ̀ ń wò wọlé bá ń gbowó. nǹkan ṣe ń jò ara ní òpó àbí àtọmọ tó jọ sórí ó ní nǹkan ṣe lóòótọ́. bàbá Fọlábí abiyamọ tọmọ ẹ kún jọ súná ṣe bó mọ pa abiyamọ ni tọmọ ẹ dẹ kún jọ súná kò sọ̀rọ̀ tábíamọ máa sọ náà ju nǹkan ṣe lọ nǹkan ṣe ní òmò tẹnu ẹ jáde ṣùgbọ́n Ọlọ́run jẹ́ nǹkan ṣe lọ́dọ̀ ti bàbá ẹ nígbà tó jẹ́ wípé ọ̀rọ̀ ayọ̀ lélẹyìí gbogbo mọwọ wọnú lé kó gbowó fèmí ni àbí kó pè ìyá Fọlábí. alágbára wàá ṣe ayé alágbára ò fẹ́ dáa ni ṣé kò fẹ́ dá alágbára ni sálágbára ò fẹ́ sóríire ni àbáyé wọn fẹ́ bàjẹ́. àwọn tí ń nà mọ́ tó tún nà yẹ́ ẹ̀ ẹ̀bẹ́ ṣọ́ra tí mo sọ yìí àti ló gbọ́ pé bí èèyàn bá nà yẹn kí ẹ tó máa ṣe táǹkì orí lórí wo àwọn adìmíjà wọ́n ti lọ sọ́dọ̀. bàbá Fọlábí bàbá Fọlábí bàbá Fọlábí nǹkan ṣe mí nǹkan ṣe mí bàbá Fọlábí. bàbá Fọlábí àtẹ̀mí bàjẹ́. tí mo wà láyé tí mo wà láyé títí. bàbá Fọlábí kí ló dé tó gùn kọ́ tó lóhùn fún mi. mo wà lóko náà. Àjíyá yìí bá ń fẹ́, àjíyá yìí bá ń fẹ́, fagbára rẹ̀ gbé mi ró. Àjíyá yìí bá ń fẹ́, àjíyá yìí bá ń fẹ́. Mo gbádùn ẹ̀gàn lẹ́yìn gbogbo bó ṣe máa ṣe. wá dákun mọ́tò ní ìṣòro ọlọ́run fọlọ́run bá àwọn ló tún kàn mí àbí kì í mọ̀ wùlẹ̀ ṣèjú sẹ́mi o èmi ò ní ọmọ gbé yàrá rẹ wálé o ṣe sí wọn gbà pọ̀ bí yàrá rẹ kọ̀ọ̀kan kan tọ́ owó ilé ọ̀sán níjẹrin àwọn nípa wa wọn ló wọ nìkan náà lòkú tó ti sanwó náà dákun sí yàrá rẹ tọ́ wa gbẹ sáà ń tà kàkàrà ìgbóló rẹ àbí sọ́kàwé ti kúlì sí òwò ọwọ́ àgbọ̀lọ́ ṣọ́kà káàkiri wọn náà jẹ́ pé wọn gan kò sí tó lè jẹ wọn náà wò láti lè wò ó padà tọwọ́ yàrá àdúrà sí bọ́dà kò sí wàhálà sígbà tí yàrá rẹ wá sí wọn sá sí ìmọ̀sẹ̀ sí níbàyí bàbá landlord mo ní màá fún yín lówó màá fún yín lówó ṣe bí mo ti fún yín lówó tẹ́lẹ̀ màá fún yín lówó. ẹ ní sùúrù kò sí wàhálà. mi ò ráyè gbogbo rádàrádà. máì lọ lóra bàbá landlord ṣe ti di òun ló lọ yẹn o òun ló ti lọ yẹn. ẹ jẹ́ wọn lo òsèlè díìdì ìyà tí wọ́n lọ ní fìlà ọmọ kékeré wìlà kérésìmesì gbọ́dọ̀ rí yín fún wárí bí ẹ̀tọ́ bá dáre wọn wìlà àtijọ́ wo sórí sọ pé yàrá ti bí lọ sí. òun ló lọ yẹn o. ṣe kò tí mo tójú ẹ. mo ní màá ṣiṣẹ́ kan sí lọ́la náà. orí ìlọ́lọ́kùn tó lẹ̀ ọ̀kan lọ́la. ìyàtọ̀ ń lo pampasì ẹ má wà sáàrin ìmọ̀ o ṣé wọn sáṣẹ́ ìgbọ̀nsẹ̀ ń bí torí tọ́ka ló ti fẹ́ kú yìí àìwò tí wọ́n ti á dúró lókè kò tiẹ̀ bọ́ sí tí wọ́n mọ̀ tí kò láàyè lọ́kàn tí wọ́n kì í olórí tó lò sí wá lọ kó ní òkèrè káwé tí wèrè wọ̀ kó bá tẹ́ ẹsẹ̀ rẹ̀ yálà gbà sí bọ́dà ìjà tí ń tẹ̀lé náà àná àwọ̀ rọ́bà ìdí òbò ìdí ìyàtá ní ìdí òsì ilé wọn máa gba mítà fẹ́ ìrọ̀rùn kò sí náà bẹ́ẹ̀ mọ̀ ibi tó ti bàjẹ́ wọn á wọ jíìsì kò fi páàkì ẹ̀sùn bí tábà yìí ni wọ́n wà kó tó lè bàbá yìí kó tó dókè tó ní wọ́n bá túlẹ̀ ẹ̀ nítorí ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú. ká máa ṣe pín ká máa ṣe wọ̀nyí yẹn àdúró yóò lẹ́wàá ṣe yìí dà àgbàlẹ̀ sí ń dà lọ yìí
ẹja jọ sọ nítorí ní àárín ara wa kó sì parí bẹ́ẹ̀. ọ̀rọ̀ tá a máa sọ àbẹ́yìí tá a máa ṣe. àwọn onílẹ̀ gbọ́ ọ máa ṣe o èwo ni hàn kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ tèmi gbọ́dọ̀ níjọ́ mo ti ń ṣe wù ṣé ọmọ rẹ wà mẹ́ dámi lóhùn. ọmọ mi kankan ò tiẹ̀ lè sínú rẹ̀ èmi bọ́mọ̀ náà ó ṣe pìtàn ajá tó ọba kọjá yìí. àgbẹ̀dọ̀ òṣèré eré nù. wọ́n yóò ṣá ṣé o fẹ́ gbọ́? mo fẹ́ gbọ́. ṣé o fẹ́ gbọ́? mo fẹ́ gbọ́. kàdà ọ̀fọ̀ ti tọ́ gbẹ̀gì kó kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ láéláyé rẹ̀ má tún pè mí mọ́ yóò ṣá mú tó bá wù mí ni mo lè fi ayé ara mi ṣe àwọn tèmi mú kí lọmọ tí wọ́n ṣe kí lọmọ tí wọ́n ṣe. dúró Mọ́tòyè kí ni tó ń ṣe tí ń dùn mọ́ nínú nígbà tẹ́lẹ̀dùmarè dá wa ó ní alọ́lé ayé ká lọ ṣe dáadáa ni àká lọ ṣe rere ni gbogbo tí bá sì ń bẹ lọ́wọ́ wa ká fi ṣe dáadáa fáwọn ọmọ ènìyàn omi mo dòkó tì omi tí mo ti dòkó tí mo sì ṣe dáadáa bẹ́ẹ̀ kó wọn náà ṣe dáadáa ni. wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mo èmú kankan kódà kò ìpógójì kò ìpádọ́ta débi yìí pé báyà kìnní mélòó ni mo ti mú wá gbò ọ̀nà tẹ́mi ọ̀tọ̀ mú tọ̀ mú tẹ́mi ó ti ṣe èèyàn lè gba tọwọ́ ọmọ kó o lè gba tinú ọmọ ó yóò ṣà káyé mi lọ́rùn lẹ̀ ó ń ṣe tiẹ̀ èyí náà ń ṣe tèmi Ẹlẹ́dùmarè ti fún mi láṣẹ agbára sì ti wà lọ́wọ́ kódà wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ìlú yìí. Mọ́jọ́yìn wọ́n ṣe bẹ́hùn kò sẹ́ tó wá ṣerú tó ń ṣe yìí tọ́jọ́ rẹ̀ pẹ́ kọ́ lọ ṣọ́ra rẹ̀ ọ̀kàndínlùyọ̀ ni mo wí hùn èmi ọmọ láìda o omi oyè yeye o oyè yeye o ṣé ẹ rí báyìí o ẹ ti rí báyìí o ẹ ní ìpè kí n kìlọ̀ fún wọn kìlọ̀ fún o òun ni ọ̀fẹ́ gbọ́ o. But the time is running out. Kí ló ń dúró ṣe látẹ̀kan? Ó yẹ kó ti ṣe tán náà. Ṣé o máa lóòmù rẹ wá? Ó máa tó gbogbo ẹ̀ báyìí. Òun kẹ̀. Ó máa tó jáde. Ó ga. Madam, ẹjọ́ ṣe ẹ̀dẹ̀ jáde mọ́. Bó ṣe ń rọ̀bọ̀. Ó máa rọ̀. Bó ṣe ń rọ̀bọ̀. Ọ̀rẹ́ mo ráyè náà sí. Let me have. Wow, that is too much. Take me náà lọ change. That was very fine. Èwo ni mo pẹ́? Níbi tá à ń lọ yìí, pákéjì wọn gbọ́dọ̀ yà. Mo mọ̀ pé ìrísí nìsọ ní lọ́jọ́. Bẹ́ẹ̀ni. Táwọn kọ́ dé bẹ̀. Táwọn guys, àwọn boys, àwọn senators, àwọn olóyìnbó mi. Táwọn kọ́ lù wá báyìí. Babe, wọ́n máa kówó gidi lé wa lórí. I tell you. Hey, money. Owó tó lẹ́rù bò sórí bí mo ṣe ṣo ti wá rí reason why tí mo fi láti lọ change at least kémi gan kí n tún shop kí n look good. Ó mọ ẹ wá tẹ́lẹ̀ ó máa jealousy fọmọ mi lẹ ọmọ mi tó ṣá prápá lọ ayé not jealous. ìwọ nìyá Jésù jẹ́ kó ọmọ mi já ayé ẹ̀ àsìkò ẹ̀ ló wà o. Time is what? Time is money. Kò sáyé fún change. Kò sáyé rárá. Bó ṣe wà yẹn aláyé. Àtàwọn àmì mọ́tò. Tó bá wà kọ́ wa fi gbé dírẹ́sì mi. Ṣé o mọ̀ gbogbo ẹ̀ kọ́ máa ṣe kí ni? Minute. Wọ́n á gbọ́ àwọn ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. Baby girls, we are running out of time. Yeah. Time is what? Money. Let's roll it. Let's make it. Let's ìbúra èké mi kó má ṣe kú pa mí. mo ti gbófin lòlẹ̀ wọ́n ti sọ fún mi àwọn èèyàn ti sọ báwo lẹ ti máa fowó kún wọlé tẹ́lẹ̀ jẹ́ kí n mọ̀ ẹ jọ fowó kó wọlé just like that tó yẹ kó rí bẹ́ẹ̀. bàbá ẹ wo owó tẹ́ fi kó wọlé èmi ò ní san o èmi ò ní san o imagine now. lọ́fẹ̀ẹ́ tí ìpè tẹ́lu rẹ̀ tó bẹ̀rẹ̀ sí láfọ̀ láfùsẹ́ lákìrì bó tó ní wọlé ìjọ tí lọ́ọ́ gba lérè ọkùnrin ọ̀wọ́ wálé bó ló ti ń sanwó lé wọ́n wà páàkì ara oórìn lọ dákun tí wọ́n bá lo nǹkan lára rẹ̀ wọ́n kò rí ibú náà lé tèmi yìí o. kò síbi tí mi ò ti lè wọ́n fún yín lówó lé ṣé kí n ṣàtìsọ́wọ́ tàbí ó làwọn opinion lọ́tẹ̀ wá fún impression. kò tí ó wá di jẹ́ sọ fún ọ kò fún olùkówó lé ẹ̀yin tẹ́ bá ti jẹ́ síngù lé dọkumẹ́ntì owó lẹ́mọ̀ tó náà ti ń sanwó alárùbá ní ìpínlẹ̀ ọdún wọ́n wá ń gbọ́dọ̀ yọ̀bà tí pàtẹ́ ẹ̀fọ́ lẹ́rù ẹ dákun obìnrin léèrè ṣé bàbá mi ọkọ̀lé ó gbé ìpè lọ́wọ́ yín kọ́lé àbúkọ́lá yín lọ lúrú yìí mo ti mọ̀ pẹ̀lẹ́ sí olójú àárọ̀ ni tẹ́yìn bá ṣẹ̀sìn lójú àárọ̀ tẹ́sán wọ kiri jó ọjọ́ mú lára nígbà mo sì mú kúrò dáadáa lẹ́bà nígbà tí wọ́n jíìsì òkú ẹ̀ tó wá wò ó lè rọ́bà
ẹ jẹ́ mọ́jà kóró kọ́ ẹ dákọ̀ aṣọ sẹ́ni. ẹni tí ò ní fún sọ ẹ dákun ẹ má pàkẹ́ mọ́ kọ́ má lọ fọ́ wàrà. sẹ́ni ilé tẹ̀lé ẹ̀kọ́ yìí wọ́n fi fìlì nínú rà lájà ni ilé tẹ̀lé ẹ̀kọ́ wọ́n fi fìlì nínú rà ni ilé ẹ̀kọ́ tẹ bá jọ́ náà ẹ̀ ní rọ́dò ẹ̀ mọ̀ sí Ọlọ́run ó lè jọ lákì kọ́ tó jù lé lọ. ẹ lè kọ́ mo rò ní. ẹ mọ iye tí pàtì mo ní ni kò sí èèyàn tí mo máa ń jáyé pẹ̀lú ọ̀dọ̀ mi Dangote ń wá Tinubu ń wá Ọ̀tẹ́dọ́lá ń wá gbogbo èèyàn ni mo máa ń jáyé pẹ̀lú mo ti ń wá tí pàìsì mi ò ń wẹ̀wù wá. ẹ ṣe fún ẹgbẹ́ mi sáwọn ọkọ̀ fún tinú ọ̀sán kò fún ọ lówó òkúlówó mo rò kórí yín tó yín kú bí ẹ ti ń fa gbó ọ̀rọ̀ yín ọ̀pariwo ṣé ẹ mọ̀ pọ̀tọ̀ lówó yín ọkùnrin yóò dìbò tó wọlé yín ọ̀tàn wọn fún ọlọ́run àlàyé bẹ̀ yín fún yín lówó mọ́rúwá ẹ̀ tẹ̀lé mọ́rúwá òní ọba yín kẹrù ìbọ̀rọ̀ kàdé ọba yín kó kíló kún mẹ́ra yín òkèlè èlò ẹ̀ mọ́tàlá sí ìdú ti jẹ́ ọyọ̀jú ojú wíńdò kò sí ẹ̀ka yàrá yín bẹ́ẹ̀ sí ìsìn kò yé mi ẹ̀rọ àfihàn kò ìbí ọ̀sánwó fún ọlọ́kadà tí ọba yín gbẹ̀rù ẹ wò ó mo wíire mo wíire kọ́mọ rókì ìlú yàrá yà yín ni o wọ́n bá tèmi lọ́nu olóòsì. ẹ máa bàbá ìmájí ẹ̀dọ̀ fún kówó ní tọ́sí ẹni à májọ ẹ wò ó ṣé ẹni ẹjọ́ ìsọ yìí ẹ̀fín wọn náà létí ni o ilé jẹ́ ẹ̀kọ́ yìí ilé jẹ́ àwọn òfin ẹ̀kọ́ yìí wọ́n fi ń fìlì lẹ́nu rẹ kí ni gbogbo wọn ilé tẹ́ bá máa dáwó ráì wọ́n máa fi fìlì nínú rẹ ni irú kí ni gbogbo ọ́fíìsì yẹn ẹ fọwọ́ kówó lé ẹ̀ sọ fún mi èmi ò ní sáwọ́ kankan bọ́fà díẹ̀ kọ́ mi lè fún bàtẹ́ kó yé ìgbà mi forí gbálẹ̀ ìgbà tí mo wà sípà kí ló ṣeré èmi ọmọ ọmọ ìwà sípà àbí nítorí pé mo ti ṣe jẹ́jẹ́ nulẹ̀ ẹ wá wí tàbí fowó kówó lé ìjọ kó yé pé sámi sọ ni àwọn tá a ṣe ti pé nínú ilé yìí a ti ẹ̀gbọ́n tàwọn tá a ti pé nínú ilé yìí ewu lẹ́yìn tẹ́ ẹ̀sẹ̀ kẹ́rù dénú ilé ẹ̀yin kọ́ lẹ́ fi mọ́rúwá kẹ́rù dénú ilé yìí ni tẹ́tú gbé fóòmù sórí mọ́rúwá mo pìtì yín o òótọ́ ọ̀rọ̀ mo bá mo pìtì yín ni mo ṣàánú yín ni. wẹ́rí mi o kórì mi má gbà bọ̀dé wẹ́rí mi o hi. Na who do the beat? Wẹ́rí mi o. Kórì mi má gbà bọ̀dé wẹ́rí mi o. Inú yàrá tí mọ́tò lọ fàyà o. Àbí Jésù. Àmì ẹyẹ la fi mọ ìjọ ìdímù. Pósítà Oyèmọ́ládé la fi mọ tàwọn kérúbù. Pósítà Ọ̀ṣọ́fà la fi mọ tàwọn sẹ̀lẹ̀. Gbogbo ogun ayé ẹ̀ ó yá kó jáde. Àmì Jésù. Ó yá jáde. Àmì Jésù. Jáde. Àmì Jésù. Jáde. Rásídì. Bọ́dà. Rásídì. Bọ́dà. Ó tún ti bẹ̀rẹ̀ ní. Bọ́dà. Àmì Jésù. Ìwọ ta ló wẹ̀ yín fún? Ìjọ wo ló di wòlíì wẹ̀ yín wẹ̀? Ayé ti gbà á bì. Lórí ìtààmú ló ti ń wẹ̀ yín fún yín. Rásídì. Fatima. Lajú. Wọ́n ti dé. Fatima. Wọ́n ti dé o. Fatima. You don come again o sáfẹ́jọ́. Sá. Ó yá ẹ̀kọ́ mi. Tuwale. Oyi. Tuwale. Ọ̀dàlẹ̀. Oníyẹ̀yẹ̀. Tuwale. Oní. Ẹ máa wọ àwọn oníyẹ̀yẹ̀ yìí kẹ́. Bá a ṣe ní ìwọ, ọwọ́ mi ó sì tó ọ. Ó yá. Nǹkan mú ọ. Ta ló sọ̀rọ̀? Ogun ayé ẹ ló dúró tì ọ yìí. Ogun. Débi tá a bá lé ní tá a bá bá ní ṣe là ń padà. Ìwọ ogun yá padà. Irọ́ ni. Padà. Padà jọ. Ìní padà. Padà. Mo dá mi lóhùn kí ló ń tì látẹ̀kùn náà. Jọ tíkẹ́ẹ̀tì lájàre àárọ̀ lọ́jà. Má jọ dúró ọgbà tó ń lé mi ṣé ṣé mi ní kí n tíkẹ́ẹ̀tì máa bá wà rán àdéhùn àti mi ìrojọ́. Jọ ìjọ́nà kí ló kó sí ìjọ? Kí ló tiẹ̀ wọ̀ yìí? Ṣé mo sọ fún ẹ pé à ń lọ sí ìjọsìn lọ ṣe wàásù ni? As per choir mistress. Jọ kí ló ṣe dírẹ́sì mi? Kí ló ṣe ìmúra mi ṣé mi wà ókè? Ẹ gbà mí. Ẹbí bẹ́ẹ̀ pàtì là ń lọ. Sọ̀ọ́ tó bá tiẹ̀ fẹ́ kó sí jean wà á kó sí nǹkan tó máa jẹ́ kí kíní kẹ̀wọ́ nínú wà jọ spirit kò fọ́nà bẹ́ẹ̀ o jọ o ìtò òfẹ́ lọ́nu bá fà lọ. Ẹ ló pàdé ẹ̀. Má gbé yẹn wá o tí mo ti ń bọ̀ àti ń bọ̀ àti fẹ́ẹ̀ débẹ̀ tí mo ti débẹ̀ báyìí kẹfà àjọ ń bọ̀ náà ni ó dúró de gbogbo everything péjọ síbẹ̀ as in figure 8 as in ó kàn jẹ́ pé ó ní inner beauty àwọn beauty tó máa ń wà nínú yẹn ni but ṣùgbọ́n tó gbára pamọ́ tàbá ṣàdébẹ̀ àti débẹ̀ tán sìn
Badie. Ah, yes, so okay. Bye. Ah. Oh yeah. Níbo lẹ lọ? Ó yá me bi ta lọ. Wait. Mo ń gbọ́ ọmọ kan tú ó beauty ó ṣe kinní kan. Kí ló ń ṣàì láti sọ? Ojú orí ṣe má lọ ṣòṣì fún mi. Dá mi lóhùn. Má lọ ṣòṣì fún mi o. Ẹ wà lára. Lórí ìwọ mú báwo. O ti mú ẹni. Fún mi lówó. Ó fún mi lówó ọjà mi. Ìgbà tí fi máa jẹ́ kí n pawọ́ èèyàn sí ọ́. Fún mi lówó. Fún mi lówó mi. Fún mi lówó mi. Ó lọ ó pọ̀ mi. Fún mi lówó mi. Bẹ́ẹ̀ ṣe máa ṣe ìyẹn. Fún mi lówó mi. Ó fún mi lówó. Ọmọkùnrin amú nǹkan fẹ́ lomi ni yóò fún mi lówó. Ó fún mi lówó fẹ́ gba chẹ́ńjì. Bẹ́ẹ̀ ṣe máa lu jìbìtì nìyẹn. Bẹ́ẹ̀ ṣe máa lu jìbìtì. Màá gbọ́wọ́ mi lọ́wọ́ ẹ̀ ó lọ́pọ̀ mi. Do you have cigarette? Mi ò ní sìgá, mi ò ta sìgá. Come in late now. This is my childhood friend already. She's my friend. Mo lọ má jà fún wọn. Mo jẹ́ mo bá bread lọ́wọ́ ẹ̀. Fún mi lọ́wọ́ bread mi. Mo kò rí bí ẹgbẹ́ yìí. Báwo ló ṣe ní sùúrù? Báwo ló ń sùúrù ẹ̀wọ̀n ni kò ní lọ sọ fún ìyá ẹ̀kọ́ ní sùúrù? Kíkí yá ní sùúrù. Kíkí yá ní sùúrù. Owó wo lọ fún mi? Ẹ lọ́dọ̀ fún mi. Báwo fún mi lọ́wọ́ mi jọ? Kí ló ṣẹlẹ̀ náà? Dọ́tọ́rí Ọlọ́run mi ò pẹ́ sí o. Dọ́tọ́rí Ọlọ́run wá ti gbà. Dọ́tọ́rí ìsáyà kan náà ṣé wo ló ràn wá? Ṣé wo ló ràn wá? Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ bèrè lọ́wọ́ ẹ̀. Bèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀. Màmá ẹ̀ wo ló fún lọ́wọ́? Màmá ẹ̀ wo ló fún ẹlẹ́yà ẹ̀ wo ló fún lọ́wọ́? Fún mi lọ́wọ́ mi jọ. Ó tún dọ̀tí mi, ó ní mò ń disgrace. Ọ̀rẹ́, give me my bag please. She's my friend, my childhood friend. Ayé ẹ̀ wo? Come on. Lọ́wọ́ mi. Ó sanwó fún mi. Ẹ̀yẹ́ ìjọba. Wọ́n lè má gbọ́ máa ń pè mí pé ó gbà. Máa jẹ́ káwọn ènìyàn bá fún mi lónìí. Lọ kúrò wájú mọ́ disgrace. Àwọn bẹ́ẹ̀ disgrace ààrẹ. Àwọn bẹ́ẹ̀ disgrace ààrẹ. Come on, go away from my side. Mama ó ti tó ẹjọ́. Ọ̀rẹ́, it's okay. Ọ̀rẹ́, it's okay. Just let's go. Everything will be fine. Just leave it. Ọ̀rẹ́, I don't like it. You'll be fine, alright? It's okay. In fact, hey, right, already. If you know her, ha. Hey, ó sún mi báyìí torí Ọlọ́run. I just don't know. Look at you. Ṣé o ra bread kò sanwó ni àbí ti báwo? Kò ṣe bẹ́ẹ̀ o. Láti mo débẹ̀ tí mo fi ra fún màmá mi. Tani yóò ṣá mọ́nà mi. Ó sanwó ni ẹ̀mí. Ó lè bá ọmọ ẹ̀ náà. Ó ga ọ́. Àjò mi. Ṣẹ́rí, ojú Ọlọ́run tó. Àmọ́ ní feelings pé kò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ láti ọ̀sán kí about it. So, kí lè wá fẹ́ kí mi ṣe sí báyìí? Ìyáláyà, ìfẹ́ kó bá mi jà ní. Go train now, you know. Kó bá mi jà, kó jà gan, ó dẹ̀ máa jà. Gbọ́, wọ́n ní kí n train dẹ̀, yeah. Ìjọ́ tó bá ti fojú kan èdè bẹ́ẹ̀kì, as in, wàá jà. Ọlọ́run, wàá jà jù. Ìwọ orí 300 naira sọ. Jọ, tí ọkọ dìde náà jẹ́ kí n wo pákéjì tó gbé sára. Ìdí tó ń gbọ̀n bí ewé jóbélé. Tán. Kí náà? Kí ni? Ìsàlẹ̀ ló sí ní. Ó pọ̀ yẹ́. Ó pọ̀ gan. Ṣẹ̀dẹ̀ ṣú ọ̀pẹ̀lẹ̀ rẹ̀ láti ṣiṣẹ́ ṣá. Ó máa ṣiṣẹ́. Ó máa deliver as in ó máa deliver. Ó máa scatter. Ó máa dàrú. Ó máa balẹ̀ jẹ́.
sí wàhálà ń gbà. Ẹ wo mama ẹ tẹ̀lé sí i, ṣe rírà mi lè, tó bá ti wọlé tán bá, ẹ ti máa mọ̀ pé wọ́n máa tó padà jájú wa lọ. Just leave her ṣiṣẹ́. Ìyá kí ló fẹ́ jẹ kó tètè lọ fẹ́ pípẹ́? Sọ̀rọ̀! Mo máa gbọ̀n báyìí sọ̀rọ̀. Oṣù ọ̀pọ̀ jẹun. So ẹ̀yin girls, kí ni báwo ni trip tẹ̀lọ́ náà? Báwo ṣe trust? When we reach there, they fall Sarah. You know now, àwọn ọmọ oró agbéwọlé, agbéká wọn mọ́lé, ẹ̀rù bá àwọn àyà wọn já. Aláya ló dé. Kò tí wà lábọ́ ẹ̀ṣẹ̀ yẹ o. Ó yẹ kí n ti rí àlàsì lákàlẹ́ àrùn. Kí ló ṣẹlẹ̀ náà? Mama ṣe ń fọ́ mi. Ṣé you no trust us again? No worry, you see us. Trust us. That's so now. That's so trust her. That's so. Wọ́n ló jẹun. Máa gbọ̀n bí ewé jóbélé ń bẹ̀. Ọ̀rọ̀ ẹnu mi àgógó ayé máa ń bì. Àwọn ọmọ mi tí mo sọ fún yín pé mo fẹ́ kó wá fún yín lélẹ̀. Tájọ́ ń ṣiṣẹ́ yìí. Torí pé bí wọ́n ṣe wà yìí, mi ò fẹ́ kí kankan kó dàbí nínú wọn. Ni mo ṣe kó wọn wá fún yín láti wá ṣe ìbúra. Pé òkú ọmọbìnrin kan báyìí tó dàbí kórí ẹ̀ àbúrò. Ìyẹn ti ṣàṣe má ṣe ń tiẹ̀. Èmi ti lé dànù. Òun mo ṣe ní káwọn ilé ìnáwó sí bíbá. Ẹ̀yin ọmọ ọlọ́jà rọ̀lẹ́ tẹ́ ẹ gbọ́dọ̀ polówó. Ẹ̀lẹ́ o. Ilé ìmùlẹ̀ lẹ́dẹ̀ yìí o. Kẹ́ni má ṣe kọ́rọ̀ mà kọ́ yá ẹ ti ọ̀pá yìí. Yọ́yọ́yọ́yọ́yá. Ìbúra lẹ̀ ń búra. Ìmùlẹ̀ lẹ̀ ń múlẹ̀ yìí o. Ṣé ẹ mọ ohun tẹ́ ẹ dì mú yìí? Bẹ́ẹ̀ ti dì í mú yìí. Àṣẹ ti wọnú rẹ̀ o. Èyí dalẹ̀ o bí tẹ́ wà yìí. Ọ̀pá tẹ́ ẹ dì mú yìí ń wé dalẹ̀ rẹ o. Ẹni ó bá dalẹ̀ ò ní dalẹ̀ o. Ẹni ó bá dalẹ̀ yóò balẹ̀ lọ. Àṣẹ sì ti gùn. Àṣẹ awo. Àṣẹ ẹyẹ. Àṣẹ òṣùwọ̀n. Ẹ dúró. Agogo ayé. Nínú níwájú aláṣẹ ayé. Ògbẹ́ni tó ń bẹ lórí erùpẹ̀ gbọ́n. Bàbá wèrè ni ẹjọ́ tí mo ti rìn nípa lẹ́rẹ̀ bẹ́ẹ̀. Hey, imagine èmi èèyàn fún mi ní owó azimi o èèyàn fún mi ní owó pé kí n fún ẹ èèyàn fún mi ní owó pé kí n fún ẹ 500k 500k Suzy ìwọ́dẹ̀ ìwọ owó yẹn olùdó owó yẹn padà olùdó owó yẹn padà wò ó fi mí sílẹ̀ níṣẹ́ dídá owó yẹn padà kílẹ̀ méjèèjì expect mo ní mi ò lè fẹ́ yàn ṣé tí yìí dín ní ṣé ẹ̀gbọ́n ọ̀kan tí mò ń sọ ni tó ń bá wà létí yín ẹjọ́ kúrò ẹ tí mi ò lè fẹ́ báwo ṣe máa gbowó lọ́wọ́ dì kí lè expect orí fóònù ẹ̀ náà nìyẹn adówó ẹ̀ abeg wetin you dey even dey talk about so you have the F-1 you have the gods nígbà tí yóò fún ní 500,000 naira yẹ. and so happy what. ó wá mú owó dá padà nítorí lórí burúkú ọwọ́ yẹn ẹ̀rọ ṣe ní jẹ́ kó sọ̀rọ̀ abẹ́yìs abẹ́lẹ́fà lẹ́ka sọ̀rọ̀ lẹ́ka sọ̀rọ̀ pẹ̀lú òòlù tọ́sí olórí burúkú yẹn ti jẹ́ wípé tọ́sí wà yẹn àrùn ó wu àrùkọ fún àrùn ọ̀làzẹ́n ó dẹ̀ máa rù tó máa fún àfikún ni ó máa rù ni. so nítorí ìyẹn torí olórí burúkú pé bóyá wà yẹn àrùn ọgbẹ́ nínú onínú ọjà ó dẹ̀ máa rù ló wá fi dá owó padà. ayé ń ṣe ọmọ ní o ayé ń ṣe ọmọ ní. ẹjọ kí ni problem yẹn gan. ok máa kí ni problem yìí. one problem be say that guy ó ní future ẹ bá mú so mi ò lè date mọ́ àyè ilé máa tó bá mọ̀ kò ní ìjọwọ́ lọ gbà. pèsè wọ́n ní àkàkẹ́ tó rẹ̀ lórí future ọ̀rẹ́ tó tiẹ̀ mọ́ ọkọ tó ṣẹlẹ̀ sórí owó yẹn ká ló mú òye wá gbà wá fún èmi kò ní dùn mí o ó lè ní mí o yes o ó lè ní mí you just go confirmed one as in ká ló wá fèmí padà ó bá má fẹ́ wá má ṣe ọ̀tọ̀ mú owó yẹn now go olórí anyways my own be say make I just warn you má jòlí my own warning if they born you well Suzy if they born your mama well come borrow money from my hand ibẹ̀ ni wà láti máa ṣe ọgbẹ́ ìjẹta ṣùgbọ́n abẹ́bẹ̀ pé kí n fún ẹ lọ́wọ́ kí n yá ẹ lọ́wọ́ àwọn bàbá mi tó bá ti mú ẹ kó tó wá bá mi. jóná ta ló ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ no ẹ̀ là lọ́rọ̀ mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ mo ní kó o yá kí ní owó and besides mo máa ń dá padà fún ẹ
Yes, mi ò tọrọ owó lọ́wọ́ ẹ o. So ẹ̀yin méjèèjì kẹ́ differentiate ẹ lára yín. Susie, I think God beg you. For this house, mind your business. Don't come in for money again. Better. Hey, ṣe gbé mi ṣe wáyé. Ẹ wo time. Time is money. I got no time. Èmi ń jáde lọ. Tó bá wá rùn mí. If you lie, sit down. They might come feed you against tomorrow. I will show you right for this house. You hear? I will show you right. Ṣé àná ṣe wọ́n lọ fẹ́ tẹ̀ mí ò tiẹ̀ tẹ̀lé débẹ̀ sọ̀rọ̀ ni? Tó ti sọ tiẹ̀ ó ti lọ. Tó bá ti bí ìyá ìrì tó bí ẹ̀wẹ̀. Tó sọ pé aṣẹ́wó yìí ò kẹ̀ bí ẹ mọ́. Wetin dey pepper you? You don pepper. Just tell me. You don't need when you carry go now. You forgive me because pepper o lè ní ẹ lọ ṣiṣẹ́ fún owó. Lọ ṣiṣẹ́ fún owó. Ẹlẹ́lẹ́yà máa ṣe o lè ní ẹ. I dey work with you. Kémi get out. Ẹgbẹ́ lọ ẹgbẹ́ fi Kémi sílẹ̀ get out. ló dé gan-an. Èmi ò tẹ́lẹ̀ kankan mo fẹ́ mọ kitchen. Láti bí ẹnì kan jẹ́ ẹnu rice. SISI, ṣé ẹni mo ṣe fẹ́ máa náà ni? Ọ̀dà ti gbọ́, mo ṣáà ní yánsá ẹ lọ́wọ́. Wàárí, máa lọ wàárí. Ilé iṣẹ́ wàárí jẹ́ irú mi kí ló máa lọ ní ìfẹ́ wà láàárọ̀. Bàbá ṣe máa ṣe ìyẹn, mo máa ń dúró lébi ní gbogbo nǹkan òun báyìí. Ṣé ibi báńkì ló máa ń lò yẹn náà dáadáa? And mi ò máa láìka àwọn nǹkan tó máa ń ṣe fún mi gbà. Tí bá ti débi ìbàdàn, wọ́n máa sọ fún mi pé kí n máa jókòó sí reception. Kí ló dé tí mi ò lè wá báyìí lókè? Ṣé o ti ríṣẹ́ mi? Kí ló dé? Mo jọ́gà bí mo lọ́gà, mo tún jọ́gà ọ̀gá. Adó ti ríṣẹ́ fún mi lábẹ́ ẹ̀. Kí ló dé? Ó yẹ kó mọ̀ fọ́gà àwọn èèyàn kan náà lèmi náà jẹ́. Àkọ́dà má bínú, má bínú. All right. Ẹ̀yìn tó tà sọ dùn, bí o ti gbọ́ background látẹ̀kọ̀. Tó bá ti dúró àìmọ́ lọ létè mi. Sákìlà tó mọ̀. Ó dàbọ̀. Ọ̀pọ̀ ayé ló máa ṣàfihàn. Ó dàbọ̀. Orí ẹ̀ náà. Ó lè tó sọ tó ṣẹlẹ̀. Ṣé ló máa ń láti lókè sí àbí lójú ẹ̀ bẹ́ẹ̀? Àṣírí nílé fún ọ. Àwọn ti já gbogbo jà. Àṣírí kúrò ló wà ń bẹ àkókò pàtó. Àṣírí fún ẹ. Máa bú mi máa rí bọ̀. Ó ṣàlẹ̀ tẹ̀lé bó ṣe mú máa ń lá plate. Ọ̀dọ́ máa ń láyé. Ìbúra sán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi. O ní dídé ìsìnkú ká máa lọ sí church. Kó má ṣe sọ. Dáńdọ̀nà, kí ni problem ẹ gbogbo mo fẹ́ mọ̀? Látìgbà tí mọ́mì ti kú báyìí, o kàn ń ṣe dáadáa, o kàn ń ṣe tó mọ̀ ẹ́. Ṣé tó dádò ti gbélé? Òun ló fà tó fi ń wà tó mọ̀ ẹ́ báyìí. Lẹ́yìn Sunday tí ojú àyàn ń lọ church tó lọ́ọ́ ní Ọlọ́run. Kò yẹ kó tiẹ̀ káwọn náà tẹ̀lé ká lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ipò tá a wà. Church tó ẹ̀ parí. Ṣé wọ́n dá yín mọ̀ church? Ṣé wọ́n dá family yìí mọ̀ ní church ṣá? Ẹ tiẹ̀ dúró. Fáìmù mú gàrí. Ẹ mú gàrí. Ẹyin mú gàrí. Táwọn míì jẹ jollof rice. Táwọn míì jẹ fried rice. Táwọn míì jẹ bread àtẹyin. Ẹyin mú gàrí. Òrìṣà bó lè gbè mí. Ṣé mi bó ṣe bá mi ní ọ̀rọ̀ yìí? Kí ni chọ́ọ̀chì ọ̀fà yìí? Ṣé wọ́n mọ ẹbí yìí rí? Títí tí mọ́mì fi kú ẹ̀bùn wo ni wọ́n ṣe fún wọn? Ẹ̀yin wá sọ pé chọ́ọ̀chì ibo ni Ọlọ́run wà ṣáà kí n gbàdúrà ni? Ṣọlọ́run gbọ́ àdúrà wa. Ẹ sọ fún mi ṣọlọ́run gbọ́. Ẹ wá ní ká máa lọ chọ́ọ̀chì. Mi ò lọ chọ́ọ̀chì kankan o. Jẹ́ ẹ sọ fún ẹ, sórí ìnìkúnni tó rìn, ayọ̀ ẹlẹ́sẹ̀ ẹlẹ́ o. Ayọ̀ ẹlẹ́sẹ̀ ẹlẹ́ o. Ṣùgbọ́n kí mò ń tẹnu mọ́ pẹ̀lú gbogbo òmúra tó ń mú, pẹ̀lú gbogbo ìwà tó ń wù, wàá wọlé láago tó ń wẹ̀, wàá jáde láago tó ń wẹ̀. Wàá máa gbé tọ́kí káàkiri inú yàrá. Oríṣiríṣi oúnjẹ wàá máa gbé wọnú yàrá. Wàá máa gbé wọlé. Ibo ló ti ń rówó? Ìmúra tèmi mú yẹn ìgbàlódé lèmi fi múra. Tẹ́lẹ̀ mo múra bẹ́ẹ̀ tó mọ̀ kankan. Àmọ́ nísìn
I have to take care of myself, my ego. Emma, you know. Gbogbo wa tó ń wò yìí, mo ṣáà nígbà tó yí pé a lẹ́yìn fún ẹ. Tó bá dẹ̀ lẹ́yìn fún ẹ, tó bá padà pè mí ní jẹ́ lò. Ẹ máa lọ. Ẹ lọ church, ó yẹ kẹ́ lọ síbi iṣẹ́, kẹ́ wá feed the family. Kẹ́ jẹ́ ká wá okay. Ẹ sọ pé ẹ lọ church. No problem. For me, I will enjoy myself. Mo ti sin Ọlọ́run tó. I've tried. Ọlọ́run ò gbàdúrà wa. So anything, I will do it to make my family happy. Wọ́n má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi. Ọ̀rọ̀ ẹnu mi. Kó má ṣe sọ mí nù. Àbúrò mi, ó dẹ̀ kú ìrìnàjò. Mo ṣe ń dẹ́kun ìlàsàbà, mo dẹ̀ ní òdìrà gbọ́mọ̀ yẹn, owó ọ̀tẹ́yìn. Ṣé mi lè ṣọ́ káàkiri ní àti? Lẹ́yìn kí lè ní pípa lọ́la kó kò dandan kí ló dé ó fi ṣe ẹni. Ẹ̀yin àgbà náà lè sọ pé gba ara là ń kúra. Ẹ ti rẹ tó kú sọ̀kù lẹ́rù. Ó kú fẹ́ sọ ọjọ́ mi náà ó ní ẹ aṣọ fún àwọn ọmọ ẹni o, á fún ọ lówó ni. Ṣé ìwọ lè fún ọ lóyè tó ṣe kó tó dandan? Ó fi ṣe ẹni. Ṣé àti mo gbé ní ìlú ṣe Jesus Christ? Mi ò ṣe Jesus Christ náà. Ẹ wá ní ṣé mo bí wọn ni? Ojú àbúrò tẹ náà ni mo ṣe. Ẹ̀tì ẹni mo sọ. Yàájà kan lọ́dà ara ló fà bọ́ sí ìgbọ̀nà tó ti kú tèmi fún ẹ. Orí lọ́sàn báyìí, mo bá rẹ̀ ti dé báyìí. Bọ̀dé rọra ṣe ayé ìfẹ́lẹ́. Kí ló dé? Kẹ́mi all around. Kí ló ṣẹlẹ̀? Ṣáà àwọn ṣèyàn ọmọ ni. Sórí Kẹ́mi ò ní blame o. Tí bá ṣe yí pé àwọn tó mọ wá, àwọn ló gbélé wa lórí. Wà ní choice and kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i. Kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i. Àwọn ti wà ní chance Ọwọ́ ọmọ náà mọ̀lẹ́ tún sọ tó ẹ̀ṣẹ̀ mú dáàrin yín. Bẹ́ẹ̀ bàtà ẹni kọ́ lọ fọ orí yín sódò. Ìwọ náà máa mú lọ sí odò òkun tó máa lọ fọ orí ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Idiot. Ẹ jáwọ́ náà wọ lọ́rọ̀. Ẹni tá a ṣoògùn àwúre fún ni. Sí ọ̀rọ̀ jàtà, onítọ̀hún ò ní wà ní. Ẹ tún wà ara yín ṣe iná ẹ̀ jáwọ́ lọ́mọ já ni ló ṣe ń tà. Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ lè rò pé bẹ́ẹ̀kì sùn lólé. Ṣé ẹ wo ètùtù ọlọ́run mo bẹ̀ yín ni o? Mi ò tí ì ríṣẹ́ ní epo. Mi ò dẹ̀ tí ì níbi tí mo fẹ́ lọ fọ̀ náà bá. Ẹ̀yin dẹ̀ tí mo ti mọ̀ dọ́rọ̀ yín lọ. Ìjọ tí ẹ bá tún mú ọ̀rọ̀ ọmọ lọ́mọ sọ́nù lé yìí, má jẹ́ kẹ́ ẹ mọ̀. Gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ èmi àti yín. Ẹ̀yin kan ti máa ṣe fún mi. Ẹ̀yin gbé gbòòrùn jáde. Ẹ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Wọ́n jókòó ẹ. Ìkúkú ló fi sẹ́mi àlọ́ bá. Ọmọ mi bẹ́ẹ̀ mi ò bá dùn. Kí ló fẹ́ ṣe? Wọ́n fẹ́ mi kó dákú. Kí ló fẹ́ ṣe fún mi? Wetin you wan do? Ṣé o fẹ́ dùn? Àti wetin you wan do? You wan beat me? Ìkúkú ló fi sẹ́mi àlọ́ bá. Bẹ́ẹ̀ni ni I go beat you like this. I go beat you like this. Go there, idiot. Go there, idiot. I don't go there. I don't share. Nítorí ọ̀rọ̀ ẹnu mi, ọ̀rọ̀ ẹnu mi. Ọ̀rẹ́ mi gan fàájì yẹn ti pọ̀ jù. Gbogbo wọn mi ló ti ààyè. Ẹ̀wò má jẹ́ kó rẹ̀ o, torí alẹ́ ìlàlẹ́ máa jẹ o. Kò sí o. O ṣáà mo ṣe máa ń kó fún ẹ náà. O mọ̀ mo ti sọ fún ẹ náà. So alẹ́ ìlàlẹ́ máa jẹ ní abẹ lọ́wọ́ ẹ̀ o. Sí wàhálà. So má fọ rárá ọmọ mi yẹn. Sáwọn ọlọ́pàá tún máa ń dé bí báyìí ni. Wọ́n máa dé drive dáadáa o. Ṣé ọlọ́pàá láwọn ilé iṣẹ́? Ọlọ́pàá ni wọ́n. Àbí wọ́n nice. Àwọn náà ni ọlọ́pàá ni wọ́n ilé iṣẹ́. Wọ́n máa dá wọn dúró ṣá. Ọ́físà, àmúra ọkẹ́ ọ̀rẹ́ mi. Ṣé kò sí kí ló ṣẹlẹ̀? Calm down. Ó mà ti ń le. What happened? Baby, ma worry. Calm down for what? You ask for particulars. Then you collect the particulars. Calm down.
kí ló dé. kódà yes. ṣe bẹ́bọ̀ ọ̀gá. ẹ fara balẹ̀. ọba ẹni sá you don't mean it. ẹ lè gbé yẹn sá. ẹ máa ṣe bọ́ọ̀lù ẹni wá ọ̀gá yín náà. this the girl again the criminal so o jù báyìí náà lọ. ṣé wọ́n lọ̀gá wọn ilẹ̀ fẹ́. arrest the wo o ti promise me some boss pay èmi máa padà pa but èmi ò lè escape ẹ you are under arrest. ẹ farabalẹ̀ àjà ọ̀rẹ́ aráàlú ni yín èèyàn pàtàkì ọ̀tọ̀kùlùlù ni wá so kí ló dé. I know you are a very smart criminal but èmi ò lè escape èmi. Can I shoot him? tuntun bẹ́ẹ̀ kí ló dé àtàgbàdà ìhòòhò bá ìlàdà wálé ayé ọjọ́ dàdà bá tó wọ aṣọ oníbọn tó lè wọ ẹ̀mí níbo. mo bẹ àjọjọ bí mo lọ bẹ àwọn ti sọ má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. mo gbẹ́ni tó ń bẹ lórí erùpẹ̀ gbọ́n ọ̀rọ̀ tá a máa sọ àbẹ́yìí tá a máa ṣe. aláṣẹ ayé ń bá gbọ́ ogun ti wà lára wa ọ̀rọ̀ ẹnu wa sẹ́ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa sọ. aláṣẹ ayé agbára èṣù ni ó ní ọ̀rọ̀ ẹnu mi kó má pa mí ìbúra èké mi kó má ṣe pa mí ìbúra sán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi. Kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. ẹ gbọ́ nípa Kẹ́mi. bẹ́ẹ̀ ni láti bí ọ̀sẹ̀ bíi méjì wọ́n ní Kẹ́mi ti ṣe bó ṣe ń ṣe. wọ́n náà mú Kẹ́mi níbi tó ti lọ ṣaṣẹ́wó kò tún wá ń ṣe kó ṣaṣẹ́wó nìkan wọ́n tún mú pẹ̀lú àwọn ọmọ olè. láti bí ọ̀sẹ̀ méjì mo ti ń kó yí police station mami ọlọ́pàá ní àfi tó bá charge ẹ̀ sí kóòtù tó bá dẹ̀ dé kóòtù wọ́n ní dandan ni ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n pẹ̀lú àwọn ọmọ olè. inú wàhálà ni mo ti wà láti bí ọ̀sẹ̀ méjì mami. bẹ́ẹ̀ ni o. ẹyin bò ní Kẹ́mi kan bólú tí mo kàlàkàlà yìí. Mami ṣe bí tí mi ò bá lówó lọ́wọ́ màá ní kọ́ lọ bá yín kọ́ lọ gba gàrí àwùjọ màá ní kọ́ gba ṣúgà sí kán gbẹ̀pà sí ṣe bí torí kí n má bàa jalè náà ni ó wá yà mí lẹ́nu bí tí Kẹ́mi ti rí gbogbo eléyìí ẹ̀dẹ̀ wa máa wò ó kí ìyá ẹ̀ tó jọ́ lọ́hùn pè mí bá rádaràdá báyìí ní gbogbo ọdún tèmi àti ìyá wọn fi fẹ́ra wa ó wá yà mí lẹ́nu màmí. ta ló fi gbogbo ọ̀rọ̀ yìí jọ ìjọ tí mo ti mọ̀ ẹ́ láyé o ò bá wọn mú kànmọ́kàn rí o ò sì rìnrìn ìdọ̀tí lẹ́sẹ̀ ìgbésẹ̀ yìí o tọmọ ìgbé yìí o kì í ṣe ìgbésẹ̀ tá gbọ́dọ̀ bọ̀mọlúwàbí ìyá àtẹ̀dẹ̀ ń wò yẹn kọ́ ló ń ṣe o ó lásọtán lẹ́nu ni ó sì lọ́rọ̀ sọkúsọ kì í ṣe bí tó lè kìdẹ̀ ṣe pàṣẹwó níbi ló wà tí rí tiẹ̀. Ini akẹ́kọ̀ọ́ àti ẹ̀wọ̀ ẹ̀wọ̀ èmi ò kàn ẹ̀ lára ṣebí kọ́ tiẹ̀ nǹkan tèmi náà ni kò sí dúró fèmi náà máa mọ pàtínà ṣe wá gbọ́ o má wàá kó yẹ sáyà o kò sí tó ń di láyé ọlọ́wọ́n ọba kò sọ̀rọ̀ ẹ̀ ó kún kan kì í lè kó má rò tèmi ìgbé ìṣàkóso lọ́sọ̀ tí mo jẹ́ ní agbára Ọlọ́run ìtàn ló dẹ̀ máa gbà báwọn ọmọ mi bá rí nínú ọmọ bó ṣe ń ṣe kìíní àwọn tó wá fi ṣe kọ́ọ̀lù sí àwọn ọmọ yín náà lágbára Ọlọ́run ara láàrin
àgbà yín náà àti abẹ́ fún wa iṣọ́ máa jiná fún yín jẹ ẹ ṣé mo dúpẹ́ màmí ẹ bá mi kí Bùsáyọ̀ o. ǹlẹ́ o bá mi kílé o. nítorí ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. mo gbẹ́ni tó ń bẹ lórí erùpẹ̀ gbọ́. ẹ wòran o bàbá tó ní ilé yóò bá lè jẹ́ kó tó kú èmi ọmọ ẹ̀ tí mo jogún lémi ò ní bá lè yìí jẹ́ tàbá wítọ́ ẹni ká mórí wá ká mọ́rùn wá ẹ̀ bá ní àwọn máa sọ̀rọ̀ mọ́ ẹ mọ̀ ẹ ṣe kò lè dájà tó bá délé tí ń jẹ lè ṣe bẹ́ẹ̀. pápẹ́sẹ́ kan ọmọ ológun ẹ bá ní kí bàbá mi wá gbógun mi fún yín ẹ wòlẹ̀ ẹnu ọkọ àtẹlẹ́ gbógun. gbá ló ti dé báyìí. ó ti tó 2 weeks. ó ti tọ́sẹ̀ méjì. bẹ́ẹ̀ni. àwọn ará ẹ̀ ń kọ́. ìgbà tí wọ́n kó wọn wá béèrè lọ́wọ́ wọn tó ní mi ń ṣàrà wọn wọ́n ṣe fi mí sílẹ̀ wọ́n wá dé sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. ṣé o ti rí a sọ fún ẹ títí tí o kò orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá wí fún ọmọ ẹni agbọ́n wọ́n gbẹ ìdíyẹ lọ́wọ́ kú ó náà jẹ́ kóun ra àtàn lọ́jẹ̀ bẹ́bẹ̀ kú ẹ̀bẹ̀ ibẹ̀ ló ń bọ̀ níbo ló bá kíláàsì gbà sí òjò yìí náà ni tí o ti rójú ayé bàbá ẹ̀ gan mọ̀ pé ó ti kú. lórí mi ti kú. èmi ò sọjú ẹ kí ẹ o èmi ò sọjú ẹ kí ẹ bó ṣe jẹ́ mo ti sọ fún ẹ yẹn o lórí ayé ẹ. mo délé mi ò bá bọ́dá mi. o ò lè bá a. wọ́n rò mí pé oyè ọ̀dọ̀ yìí ni wọ́n wá torí ẹ̀ mo ṣe wọ́n wọ́n. àpò àpò òun bèrè yìí ẹgbẹ́ ẹ̀rọ báyìí ó ń sìkì lọ́wọ́ báyìí tó wáyé kó wà lé ní ìṣẹ́bí kò tó máa tó mójútó ní gbogbo nǹkan tó ń bẹ sọ́jọ́ fún náà mo lè lé ní àwọn afárasọ eré káwọ̀ ìjà lé ṣé gbà ilé àwẹ̀ kálukó ń kọgbà kò fò káàkiri kò jáde ọ̀sẹ̀ kan oṣù kan hòtẹ́ẹ̀lì kílọ̀bù ẹ̀ mú Colorado ẹ̀ mú gbogbo oríṣiríṣi ìmúkúmu tó ń yàyàn wèrè àyìnbóye wèrè ń gbòòrò sí kò tó ní ilé kan sí ilé kan wàá rí wèrè tó márùn wèrè ti pọ̀ bí kò bugi ẹ̀mí ajá sí kọ́tà a máa jí rẹ̀ mọ́ kọ́tà ló máa ranjú wà ló máa ranjú wò bẹ́ẹ̀ náà ṣé pé fún tó ti rí ṣé wò tí máa ranjú ṣá tó bá túbọ̀ ta tún lọ́jọ́ ẹ̀wọ̀n kí o náà bẹ̀ sí ní ranjú kiri wo ọmọ burúkú ni kò ṣe lé bẹ́ẹ̀ kún máa jẹ ọbẹ̀ kí ọmọ lọ́wọ́ ó wá sọ̀bẹ̀ nù bọ́ọ̀lù sọ̀bẹ̀ nù ó ti ṣe mọ́tò bẹ́ẹ̀ ṣe níṣó ọmọ burúkú àlè bẹ́ẹ̀ kún máa jẹ kó má bà mí ìbúra èké mi kó má ṣekú pa mí ìbúra asán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. mo gbẹ́ni tó ń bẹ lórí erùpẹ̀. kó má gbà mí ìbúra èké mi. bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. wá ṣẹ́gun Jésù Kristi fún èyí ìránṣẹ́ rẹ̀ láàrin ọ̀tá lọ́mọ wa bàbá wa ṣẹ́gun èyí ni gbàgbọ́ wa pé bàbá yóò ṣẹ́gun ikú má yóò ṣẹ́gun àrùn bàbá wa ṣẹ́gun èyí ni
èyí ni gbàgbọ́ wa pé bàbá yóò wá pẹ́ lọ́mọ máa fi ránṣẹ́ rẹ sílẹ̀ bàbá wa ṣẹ́gun. ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ẹ̀mí mímọ́ o Olúwa tú ọmọ ẹ sílẹ̀ ọmọ rẹ wà níwájú ẹ ní orúkọ Jésù Olúwa bá mi gbàdúrà ẹ̀mọ́ bá mi gbàdúrà torí tó Olúwa nílé àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀lé sínú rẹ̀ torí tó gbé kalẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí ìṣàn omi ta ní ògbórí òkè Olúwa ta ní òdúró níbi mímọ́ rẹ̀ ẹni tó náwó mímọ́ àti àyà funfun ẹni tí ò gbọ́kọ rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀ ìran yìí làwọn ti ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run ìjọ mímọ́ celestial ẹ gbórí yín sókè kó yanu ilé ìsinmi mọ́ kó yà ẹ́ sí mímọ́ ẹ̀rọ ẹ̀ kó jẹ́ ìfẹ́wọ́gbà láìlọ́gbà òkú kó yà iná Ọlọ́run máa jó wọn 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 ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù. Prọfẹ̀tì Eli àbójú mi ń tàn mí mímí mo ti sọ fún ọ pé bí n bá ti wà tó o bá ti ọwọ́ mi bẹ̀ mo mọ̀ débẹ̀ mọ̀. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣé gbóná ṣé ìwọ ọwọ́ mi ìgbà àmójútó àwọn náà bá àwọn wo ní ń pariwo àwọn wo ní ń pariwo. Ọ̀rẹ́ àti mo wẹ̀ bí o dédé wọ̀ ìpàdé ẹlẹ́gbẹ̀jẹ̀gbẹ̀ àgbẹ̀ àwọn òkùnkùn àgbáyé ibẹ̀ ni mo lọ. Ìgbà mo wá gbọ́ ohùn tí mo wá rí tó tún mí inú wò nílé yìí Eli tí wọ́n mọ̀ pé tó ń wẹ̀ kò fọlọ́kùn lára rẹ̀. Jésù! Orúkọ Jésù eléyìí ó ṣe kọ̀ọ̀kan. Ẹ̀mí ẹ̀ tó kù jẹ́ ìgbà kò ní pẹ́ mú bẹ́ẹ̀ jókòó ẹ̀mí ẹ̀. Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tó le tó bẹ́ẹ̀? Kí ni nǹkan tó ṣe tó le tó bẹ́ẹ̀? Èyí wo bí? Kí n ṣe? Tí wọ́n á kún tó wọ́n. Kò ṣàbí o. Èmi àti àwa kò ṣẹ̀. Àmọ́ bó ti wọ́n àwọn ìmọ̀ rẹ̀ ló fa àjàgà sí àwọn ọ̀rọ̀ ẹnu mi ó máa bà mí ìbúra ẹni atẹ́yìn ó mú pọ̀ wá ní Ṣẹ́gun touch and play là ń ta ibi tó bá ti gbé ayáyé tó ti fọwọ́lé náà ló máa gbé ṣé ti dìyẹn tó bá jẹ́ ọ̀ náà kọ́ kò kà kúlì yes ẹ̀yin ìyá mi six da six yẹn rọ kò sí six lára ẹni play oyún ọmọdé máa ti ga oyún ọmọdé o Dúpẹ́ ìyàwó ẹ oyún ẹ ti ga o. Ṣẹ́gun if na play make you stop am o gbọ́ tó bá jẹ́rẹ́ dáwọ́ ẹ̀ dúró ṣé o mọ̀ pé ìwàlẹ̀ ti máa ń pọ̀ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ṣé báwo ló ṣe máa sọ pé mi mo lóyún Dúpẹ́ ṣé Dúpẹ́ sọ fún ẹ pé mi ni mo lóyún ni kí ló kàn mí ní òkú yáde ni. mẹ́wàá kún ẹ̀ kí ló pẹ́ ní òkú yáde ni. èmi lọ́rẹ́ tímọ́tímọ́ ṣé bẹ́ẹ̀ ṣe ń múra ń wọlé mi ò sí bẹ́ẹ̀ ni. má máa gbé yẹn wá o. wò ó kọ́rọ́ pé gbẹ́nu kúrò ní. Fẹ́mi àti Dúpẹ́ bá wọnú ilé ẹ̀mí ló ni mo súnmọ́ àbò wà bẹ́ẹ̀ gbà tí mò ń ṣá ẹ̀mí ló mo ṣe tó fẹ́ doyún. ẹ̀ǹkan kan bẹ̀rù kí ló ń sọ lẹ́nu yìí máa wọ̀rọ̀ tó ń sọ fọmọ́ra kó gbọ́ orí ọmọ àtúpọ̀ mi wáyé kí ló ń ṣe ọmọ yẹn wà pa náà kí ló ń ṣe náà. wo bíbá Ṣẹ́gun ó mọ̀ pé mò ń kìlọ̀ fún ẹ káàtì ìwà lọ́mọ yẹn bó ṣe wá lóyún yẹn náà torí yẹn ń ga kó wá bímọ ń sìn kó wá ní ó wà ibo náà ti fẹ́ ṣèkó mọ́ o kí gbogbo yẹn wá ní àwọn náà wọ́ sí mi kí wá ní rárá ṣé ìwọ tó yẹ tí wọ́n bá wá sọ létí ẹ̀ tó yẹ kó gbèjà mi kó dúró kó jàgbé ẹ kúlẹ̀ ọ̀rẹ́ mi kọ́ ló lóyún ìwọ ló tún bẹ̀rẹ̀ sí ní takùn mi lójú. ìwọ ni ẹni náà ìwọ ni Kúnlé tó kú Dúpẹ́ lóyún wàá dẹ̀ gba ọmọ ẹ̀fẹ́ ọkọ̀ ìwọ lẹni náà lọ gbọmọ ẹ o. Ṣẹ́gun mo jáyé. wo jẹ́ kí n sọ fún ẹ tí n bá wá sọ fún ẹ tó bá sọ pé ò gbà mí gbọ́ wo gbogbo tí n bá ń wá láyé mi tó bá jẹ́ pé mi mo fi Dúpẹ́ lóyún. kò tí ì tó pé náà kí ló dé tó ń bẹ̀rẹ̀. tó o bá tún wá gbàgbọ́ tó bá jẹ́ pé mi ni mo fún ọmọ Dúpẹ́ ìlóyún tí n bá bí gbọmọ kí gbogbo wọn gbogbo tí bá bí gbọmọ kí gbogbo wọn kú. àṣẹ èmi ò rán ẹlẹ́pẹ̀ ṣeun. àṣẹ èmi máa ń ṣe àwọn o tó ní kí n bẹ̀rẹ̀ àgbè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kò gbẹ́kú lúdọ̀ ẹbí ẹ̀kọ́ dà wàhálà ẹni yẹn ẹbí ẹ̀kọ́ torí pé wàhálà àbò tó pa lásù ọ̀tà. wọ́n lè wá bẹ́ẹ̀ mú wá bẹ́ẹ̀ ṣeré. ìgbélé ní fẹ́ lọ. ìsọ̀kùn gbogbo orúkọ bẹ́ẹ̀ ṣé òun fún mi lówó ni àbí kí ló ń fún mi àná kásẹ̀ láyé mo fẹ́ ọkọ̀ Kúnlé wọn ló lóyún wo kò sí ìwé lè bá mi sọ mo fẹ́ ọkọ̀ wọn ló lóyún o wàá bẹ̀rù rẹ ní ibodè o wàá bẹ̀rù rẹ ní ibodè o lè wò ní. ẹgbẹ́ ìdẹ́sẹ̀ ìdẹ́dẹ́ iṣẹ́ yóò bá nídìí
obìnrin kan jẹ́ kú ẹ wo omi àwọn bẹ́sẹ̀ àbáwò lára ọmọ láti ìrẹ́kẹ́ ló ti pè. ìwọ gọ̀ ni tó o bá gọ̀ egungun gbígbẹ ilé ìtì gbàgbára ọ̀tún. ó mọ̀ pé nínú bàbá láti yọ ọmọ ṣé wà ní ìwé mọ̀ sọ fún ni oníkàlẹ̀ ìbára ní ọba nínú ọmọ àti bàbá àtọmọ ìran ni wọ́n ìran ìbò ìwà ni wọ́n pa. lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ àmín gbogbo agbára kágbára àwọn agbára òmìrán tí wọ́n bá wá pé nínú àdúrà yìí ó yẹ ẹ̀jẹ̀ ká pé iná Ọlọ́run ní ìgbà mẹ́ta iná Ọlọ́run kó jó wọn mu ó yẹ àdúrà ní orúkọ Jésù iná Ọlọ́run kó kọlù iná Ọlọ́run kó kọlù olúwa kọlù olúwa ní ìyá tí ẹ nílẹ̀ ọyá àtẹ̀tẹ̀ ló sílẹ̀ tó ń gbé kalẹ̀ lórí òkú ó yẹ kalẹ̀ ó ní kí gbogbo orúkú wọlé kí ló tẹ kí ló tẹ wò ó ní ìmọ̀sán ó ní wọ́n ti lásán ó ní wọ́n gbọ́dọ̀ búra ẹ̀tàn kódà ó gbọ́dọ̀ fi ọ̀hún àtayé búra àwọn eléyìí fọwọ́n àtayé búra ó sì dẹni tó bá ti wú ọgbà ó lóun lè dóhùn àbùsùn àwọn tí wọ́n gbà. Bíbélì wá sọ pé òun ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ ìrònúpìwàdà làwọn fẹ́ lẹ́yìn ìrònúpìwàdà òun làwọn fẹ́ fún tó bá ti ronúpìwàdà Ọlọ́run máa dárí tó rọrùn kọ́ ló ṣẹ̀ṣẹ̀ yẹn ó dàbí dandan fọlọ́run tó dárí jì ọkùnrin fọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ ẹ jẹ́ ká sọ fọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ìran yìí ṣẹ̀ tó ń kí àdàbí lórí wọn lọ́wọ́lọ́wọ́ ó yá wọ́n bá ti ẹ̀jẹ̀ Jésù pa ẹ̀jẹ̀ náà rẹ̀ orúkọ Jésù ẹ̀jẹ̀ ká sọ́ di àdúrà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ìran ẹ̀ ṣẹ̀ wọ́n bá tó máa ń kí àdàbí lórí ẹ̀ wọ́n bá fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ ẹ̀jẹ̀ fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ ẹ̀jẹ̀ Jésù yá máa parẹ́ ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù olùwàkótó ẹ sílẹ̀ olùwàkótó ẹ sílẹ̀ àṣẹ ìtúsílẹ̀ ó wọnú ayé ó wọnú ayé ó wọnú ayé olúwa ti ṣẹ́gun olùgbẹ́lọ́ arákùnrin olúwa ti ṣẹ́gun fún ẹ o ti rí ìtúsílẹ̀ súnmọ́ Ọlọ́run ní wákàtí tó wà yìí bẹ̀rẹ̀ sí ní súnmọ́ Ọlọ́run gbọ́dọ̀ wá ìmọ̀ye èyí tó jà wá ìmọ̀ye ọ̀tọ́ tó ti ṣẹlẹ̀ nínú ìdílé yìí bọ́sọ̀ olúwa náà ti tú ẹ sílẹ̀ torí pé olúwa ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ ìrònúpìwàdà ló fẹ́ mo fẹ́ kó ronúpìwàdà kó súnmọ́ Ọlọ́run ní wákàtí torí o ti rí ìtúsílẹ̀ ogun tó ní wá ṣiṣẹ́ fún ẹ lónìí lórúkọ Jésù kò ní gbé nínú àmín. Praise the Lord. ọ̀rọ̀ ẹnu mi kò má gbà mí ìbúra èké mi kò má ṣekú pa mí ìbúra asán kó má ṣe sọ mí nù nítorí ọ̀rọ̀ ẹnu mi kó má ṣe sọ mí nù níwájú aláṣẹ ayé. Mo gbẹ́ni tó ń bẹ lórí erùpẹ̀ gbọ́n ọ̀rọ̀ tá a máa sọ àbẹ́yìí tá a máa ṣe aláṣẹ ayé ń bá gbọ́ ogun ti wà lára wa ọ̀rọ̀ ẹnu wa sẹ́ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa sọ aláṣẹ ayé